Ẹ káalẹ́ o, ẹ káàsán, ẹ káàárọ̀ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Mo sì kí yín pé ẹ kú ìwọ́dún o, ẹ̀mí á sọ́pọ̀ o, Ọlọ́run Lédùmarè á dá máa wá sí o, ojú ò ní tì wá o. Ọ̀rọ̀ kékeré kan ni mo fẹ́ fi ṣe bíi breaking news, but ọ̀rọ̀ tó jẹ mọ́ èmi gangan ni ọ̀rọ̀ ara mi ni. Nítorí pé ilé ayé yìí ó lágbára gan. Èèyàn mi ò tiẹ̀ fẹ́ ká jẹun débi pé a máa yó. Àwọn èèyàn nígbà míì tí wọ́n bá ṣì èèyàn gbọ́ tí ò bá sí ẹ̀rí, gbogbo ayé ó dẹ̀ gbà pé bẹ́ẹ̀ náà ni. Àwọn nǹkan kan wáyé, ọ̀rọ̀ kì í dùn mí bí ò sí ibi tó bá ti jáde. Ọ̀rọ̀ yìí kò yẹ kó dùn mí torí àwọn èèyàn ti sọ ohun tó jù bẹ́ẹ̀ lọ sẹ́yìn. Nǹkan méjì ni mo ti fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ìdí àkọ́kọ́ ni pé situation tá a wà lọ́wọ́ báyìí, a gbọ́dọ̀ máa correct àwọn nǹkan kọ̀ọ̀kan tá a bá ń rí pé bóyá kò dáa tó tàbí ó fẹ́ kàn wá lábùkù tí a dẹ̀ mọ̀, tàbí pé ẹnìkan fẹ́ bà wá lórúkọ jẹ́ tá a dẹ̀ fẹ́ káwọn èèyàn orí náà rí ìdí ọ̀rọ̀ tírú ẹni yẹn sọ. Ìyẹn ni alákọ̀ọ́kọ́. Ẹlẹ́kejì ni pé gẹ́gẹ́ bí mo ti sọ wípé ọ̀rọ̀ ò kì í dùn mí, ibi tó bá ti jáde ló máa ń dùn mí. Ṣé rí, ó lójú èèyàn tó lè sọ̀rọ̀ tí mo lè kà kún. Àwọn èèyàn kan wò tí ó jẹ́ pé àwọn èèyàn wà tó jẹ́ pé tí èèyàn bá argue pẹ̀lú wọn, ojú kan náà ni wọ́n máa fi wo èèyàn. So mi kì í argue irú ẹ̀. Ṣùgbọ́n torí ibi tí ọ̀rọ̀ eléyìí ti wá, torí inú gathering tí ọ̀rọ̀ ìgangan ti wá tó dẹ̀ jẹ́ pé èèyàn méjì ló sọ̀rọ̀ láti bẹ̀, ló máa jẹ́ kí n fẹ́ clear àwọn nǹkan kan kí ayé lè mọ̀ bóyá èmi ni mo parọ́ ni o, bóyá àwọn ni wọ́n parọ́ ni o. Mi ò tiẹ̀ gbọ́ nípa ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀. Àwọn èèyàn kan ní wọ́n kàn fi ta mí lólobó tí wọ́n send voice message méjèèjì sí mi. Àwọn ọ̀rọ̀ kan wà tó ti bad táwọn èèyàn ti send lóríṣiríṣi, bóyá ìrànlẹ́ tí máa mọ irun tírú wa ti lè gbọ́ sẹ́yìn. Ṣùgbọ́n those are the two reasons tí mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀ nípa eléyìí. Torí adájọ́ mọ̀ sí, asọ̀rọ̀ mọ́ yẹ̀, níjọ́ tó bá sọnù ọ̀tọ̀ kan tètè wá lọ. Mi ò sọ pé mo mọ̀rọ̀ sọ, mi ò dẹ̀ sọ pé ọ̀rọ̀ tí èmi nìkan bá ń sọ ló máa ń right jù. Ṣùgbọ́n tẹ́ bá máa blame mi náà, ẹ blame mi lórí ohun tí mo sọ. Ẹ má rà kún nǹkan tí mo sọ. Ẹ má fi kún nǹkan tí mo sọ láti lè justify ìwà kíni bá tiẹ̀ pé torí mi ò fẹ́ bú anybody. Ẹ rí pé ibi tọ́rọ̀ wá dé sìn, mo sọ nínú fídíò tí mo release last, àwa ọmọ Yorùbá ò gbọdọ̀ búra wa mọ́ àti ẹ̀ ní ìdí ẹ̀. Gbogbo oríṣiríṣi irú àbú ni a ń ṣépè fún, ni a ń ṣe nǹkan kan sẹ́yìn. Kò sí assurance pé kèésò náà ló jẹ́ ká láǹdì sí ibi tá a bára wa lónìí. So tí èèyàn bá sọ̀rọ̀ kan láàrin àwa Yorùbá, ẹ má jẹ́ ká fi bọ́rọ̀ yẹn bá ṣe tó react, ṣùgbọ́n a lè explain lórí ẹ̀. So mo fẹ́ kí ẹ bá mi ká lọ láti gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ. Tí wọ́n bá ti ń sọ pọ́ìntì kọ̀ọ̀kan, màá máa sọ̀rọ̀ lórí ẹ̀. Màá dẹ̀ máa fi ibi ọ̀rọ̀ tí wọ́n ní mo sọ yẹn, màá dẹ̀ máa fi hàn yín. Ẹ lè judge bóyá èmi ni mo kàn ń sọ̀rọ̀ dànù ni o, bóyá àwọn tí wọ́n misquote mi náà ń sọ̀rọ̀ dànù. Ẹ dákun, ẹ máa bá mi ká lọ. Ẹ kú ojúmọ́ lórí ìkànnì yìí o. Ṣàlàáfíà la wà. Àdúpẹ́. Mo fẹ́ sọ̀rọ̀ lórí kílípù Sokoti TV tí mo wò. Mo dẹ̀ fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan lórí ẹ̀.
nítorí pé nígbà míì àwọn tó bá mọ̀rọ̀ sọ ó yẹ kó máa rántí àwọn tó mọ̀rọ̀ gbọ́ náà. bẹ́ẹ̀ni. Kò sí ọmọ Yorùbá tí wọ́n kọ́ pé kó rí àgbàlagbà fín. In fact, kò ń ṣe àgbàlagbà nìkan, wọ́n kọ́ wa pé ká respect àwọn èèyàn. Màá kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ Tinubu àti MC tẹ́ sọ. Tó bá jẹ́ pé lóòótọ́ ni àwọn kan wọ́n fóònù yín, torí ìdí tí n fẹ́ fi dá sọ̀rọ̀ yìí ni pé diaspora lèmi náà wà. Tó bá jẹ́ lóòótọ́ làwọn kan fóònù yín pé kẹ́ bú MC Olúọmọ kẹ́dẹ̀ bú Tinubu ọ àwọn pípù yẹn, ẹ jẹ́ ká mọ̀ wọ́n, ká dẹ̀ sọ fún wọn pé kò sí èèyàn kankan tó lè fọ́ọ̀sì èèyàn kankan ṣe nǹkan tó fẹ́ ṣe. Àti pé lóòótọ́ èèyàn lè fojú olóore gúngi gẹ́gẹ́ bí Mr. Sokoti TV bó ti ṣe ṣàlàyé yẹn, but ẹ dárúkọ àwọn ènìyàn ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn. Ẹ ṣé. Mo rò pé gbogbo wa náà gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ. Wọ́n ní gbogbo wa ni a mọ̀ pé wọ́n ní wọ́n máa ń ká máa bọ̀wọ̀ wá, pé àwọn mọ̀ pé àwọn máa ń bọ̀wọ̀ fún àgbà, pé Yorùbá kọ́ wa wípé ká má rí àgbà fín. Èní ṣé kì í ṣàgbàlagbà nìkan náà ní ká má rí fín, ká má rí àwọn èèyàn fín. Fine. Ọ̀rọ̀ tó ní làákàyè bá ò ní ọ̀rọ̀ yẹn. Now, ẹ wá bi mí léèrè wípé àwọn wo ni wọ́n ní kí n máa bú. Ẹni mo ní wọ́n sọ pé àwọn kan pè mí, wọ́n sọ pé kí n máa bú Tinubu àti Olúọmọ. Ẹni kí n jẹ́ kí ẹ gbọ́ kí n dárúkọ wọn fún yín. Bọ̀dá, ó dùn mí díẹ̀ torí pé tí n bá dárúkọ wọn fún yín kí lẹ ṣe, ẹ lọ pa wọ́n. Tí n bá ti dárúkọ wọn fún yín, ẹ ti mọ̀, ẹ ti mọ̀ inú ilé tí wọ́n wà. Ẹ̀gbọ́n, ṣé rí téèyàn ò bá rí nǹkan tí ó sọ kéèyàn má sọ̀rọ̀ ó bẹ́tà jù yẹn lọ. Ẹ̀yin nìkan kọ́ ni ẹ wà ní diaspora. Ẹ̀yin nìkan kọ́ ni ẹ wà ní diaspora. Gbogbo àwọn tó wà diaspora náà dẹ̀ mọ̀ bí mo ṣe máa ń sọ̀rọ̀ àwọn. Ìyẹn ò mean pé àwọn kọ̀ọ̀kan tí ò dáa náà lọ́hùn kí n má sọ. Mo máa ń sọ bóyá nírú àwọn ọ̀rọ̀ tí mo ti wá sọ yẹn fún àwọn kọ̀ọ̀kan tí ò dáa ní diaspora, bóyá rú ẹ̀ ti ta bá yín, kò yẹ kẹ́ ẹ wá nǹkan wéwọ̀. Ṣé tí n bá dárúkọ ẹni yẹn fún yín, ṣé ẹ fẹ́ wá sí Nàìjíríà ni? Àbí ẹ wá lọ sí state tó bá wà ní bóyá l'Amẹ́ríkà ní bóyá bí kan? Ṣé ẹ lọ pa ni? So irú àwọn nǹkan báyìí tó bá jẹ́ pé ó wù yín láti bá mi jà, ẹ bá wá nǹkan tó tiẹ̀ ní wéètì táyé máa lè tẹ́wọ́ gbà lọ́wọ́ yín pé máa yí rí ọ̀rọ̀ yìí sọ o. Kò sí nǹkan kan, gbogbo ohun tẹ́ ẹ sọ yẹn ó fúyẹ́ púpọ̀. Bí n bá dẹ̀ tiẹ̀ máa wá báyàn wí, irú yín kọ́ ni máa rán sí wọn. Ṣòtìyẹ tó kò ní mínì lórí pé mo sọ pé àwọn kan tán bá sọ. Ṣé rí ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti kùnà lórí nǹkan ni pé tèmi bá fẹ́ ṣe bí ẹ̀yin, ọgbọ́n wà tèmi lè dá sí tó bá jẹ́ pé ó wù èmi láti bá yín jà gangan ni. Nǹkan kan wà tí mo lè ṣe táwọn èèyàn rẹ̀ máa ṣépè fún yín lórí ní tẹ́ ẹ béèrè yẹn. Ok, bẹ́ẹ̀ sì sọ pé kí n mórúkọ wá yẹn, èmi gbọ́n dé àtàná ni wọ́n ti sẹ́ndì kínní yìí sí mi. Mo gbọ́n débi kí n pe ọmọ mi gangan ọmọ tí mo bínú pé pè mí lórí fóònù kó o sọ nǹkan báyìí kí n lọ rìkọ́dù orúkọ ara rẹ ni kó o dẹ̀ kọ́kọ́ dá orúkọ mi ní lágbájá, kó wá sọ fún gbogbo nǹkan tẹ̀ ń ṣe sẹ́yìn fẹ́ máa support lágbájá ni, ẹ̀yin gangan ló yẹ kẹ́ ẹ máa bá bú lágbájá, ẹ̀yin ló yẹ kẹ́ ẹ máa bú tàmàdù. Tí mo wá gbé sórí ibi tí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ sáwọn ayé ò ní ṣépè fún yín pé n tẹ́ ẹ ní ó gbé jáde ló ti gbé jáde yẹn. Ṣùgbọ́n mi ò ní í ṣe irú ẹ̀. Màá sì máa wá
màá lọ ẹ mà ọ̀rọ̀ tí mo ti sọ ti pọ̀ jù rẹpẹtẹ, ọ̀rọ̀ táwọn èèyàn sẹ́ẹ̀dì sí mi ti pọ̀ jù rẹpẹtẹ, ṣùgbọ́n màá tú orí aago mi nínú àwọn subsequent video tí máa ṣe. Ẹ̀yin èèyàn ọlọ́pọlọ tí yẹn ń gbọ́ mi káàkiri gbogbo àgbáyé, ẹ gbọ́ nínú ẹ̀, màá jẹ́ kẹ́ ẹ mọ̀, màá jẹ́ kẹ́ ẹ rí. Ṣùgbọ́n mo kàn fẹ́ kán mọ̀ pé ifo tí n bá fẹ́ fake yẹn, mo lè pe anybody, mo lè pọ̀rẹ́ mi kan pé pè mí nǹkan báyìí ni mo fẹ́ kó o bí mi. Irú bí mo ṣe ń sọ̀rọ̀ yìí sìn, màá wá ní ok tẹ bá fẹ́ mọ̀ ok ẹnìkan rèé, màá fún yín ní ọ̀rọ̀ tó tẹ́ni yẹn sọ. Ẹ lè jáde inú ẹ̀, àwọn ayé á bẹ̀rẹ̀ sí ní bu yín, wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, ṣùgbọ́n èmi ò ní ìdí gbogbo yẹn. Pàápàá jùlọ mo ti sọ wípé níbi tá a bọ́rọ̀ wa dé, ọ̀bí tá a bá ọ̀rọ̀ Yorùbá lè sọ dé sí, àti ẹ̀ ní ìdí àti búra wa mọ́. Ẹ wo ibi tá a bá ọ̀rọ̀ ara wa dé. Ẹ gbọ́ dáadáa o, ẹ gbọ́ ti ẹni ìdélẹ̀, ẹ tún gbọ́ ti ẹni kejì wọn. So àwọn nǹkan kan wà tán sọ tán ni mo sọ tí màá padà fi hàn yín nínú àwọn fídíò mi. Ní ọ̀rọ̀ ọba Ọọ̀ni of Ifẹ̀ tí wọ́n lọ sọ́dọ̀ ẹ̀, ṣe rí nǹkan kan wà tó ti bà Yorùbá jẹ́, adẹ̀gbẹ́dọ̀ correct kìíní. Òun ni pé kágbàlagbà ṣe nǹkan ká ní àgbàlagbà ni ẹ má sọ̀rọ̀, kẹ́gbọ́n yan àbúrò jẹ ká tún ní káàbúrò dọ̀bálẹ̀ fún ẹ̀gbọ́n. Gbogbo kìíní ó pẹ̀lú nǹkan tó fa Yorùbá sẹ́yìn. Èmi dẹ̀ ti pinnu lọ́kàn mi, nítorí ńgbà míì gbogbo àwọn tá à ń pè ní màmá wa o, bàbá wa pé kinní kan, even gan láàárín àwọn tó ń jẹ̀jàǹgbara ẹ̀, ẹni tó bá ju èmi lọ òun lè máa ní bàbá wa, màmá wa. Ṣe rí kinní yẹn ó ti kó sórí ọ̀pọ̀lọpọ̀ nínú àwa Yorùbá pé téèyàn bá ti ń pè yín ní bàbá tó ti ń pè yín ní màmá, ẹ ti ríra yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ pé ẹ ju ẹni yẹn lọ. Ẹni tó bá jù mí lọ lè máa pè ní bàbá, ní máa pè ní màmá. Ẹni tó bá tó mi máa la orúkọ mọ́ ẹni yẹn lórí àbí ti ní Mr. So ìdí tí máa fi ní Mr. Sokoti nìyẹn. Ẹ ṣe. Òun ni pé ṣé ẹ rò pé àwọn pípù tó lọ ṣàfihàn wọ́n gọ̀ to the extent pé wọn ò ní book appointment pẹ̀lú ọba, àbí ọba wa jẹ́ ordinary person, even gan ọ̀rẹ́ èèyàn tọ́jọ́ ń gbé the same state á fóònù ẹ̀ pé lágbájá ṣe wà ń lé mò ń bọ̀. Ẹ dẹ̀ ń sọ pé wọ́n gbọ́dọ̀ book appointment, àwọn ìkan lára wọn dẹ̀ ní àwọn book appointment, then ọba ò ní sí nílé. Ọba yẹ kó inform wọn pé appointment tóun ní pẹ̀lú yẹn kò ní lè hold. Òun ni pé nǹkan tágbàlagbà bá ti ṣe ó ti ṣe náà nìyẹn, ká filẹ̀, òun ló dé gbogbo bẹ̀ yẹn. Tó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n book appointment, tọ́jọ́ yẹn ò bá ní ṣe é ṣe, wọ́n á dẹ̀ reply pé appointment yìí òun ti cancel ẹ̀ due to one thing or the other. So lórí ìyẹn Mr. Sokoti, ẹ máa ṣèwádìí àwọn nǹkan dáadáa. Àwọn tó lọ síbẹ̀ yẹn wọn ò ń ṣe literate, orí wọn pé wọ́n dẹ̀ mọ nǹkan tó ń ṣe. Ṣé ó wá yẹ kí ọmọ lòun fẹ́ rí bàbá kó má lè rí bàbá? Àbẹ́ mọ̀ pé gbogbo àwọn ọba yẹn bàbá wa ni wọ́n jẹ́. Bàbá wa òun ni gbogbo ọba aládé, òun ni wọ́n jẹ́. So èmi ò fi pé a tún lè máa struggle, ọmọ lè máa struggle, ọmọ tí ò kì í ṣe ọmọ àlè ó lè máa struggle láti rí bàbá ẹ̀. Nítorí náà àwọn nǹkan tẹ́ bá máa sọ ẹ máa ro dáadáa kẹ́ tó sọ o. 2023 kò kàn ń ṣe téèyàn kan máa wá tó kàn máa sọ̀rọ̀. Ẹ ṣe. Mo rò pé tó ti gbọ́ tí ọ̀gbẹ́ni sọ. Ṣé rí, èmi ò ní fìbínú bá wọn sọ̀rọ̀, mi ò dẹ̀ ní bú èébú, torí mo ti rí i pé ọ̀rọ̀ èébú nǹkan yẹn ó ti kó bá wa lọ́pọ̀lọpọ̀ ìgbà, ó dẹ̀ ti dá oríṣiríṣi ìjà sílẹ̀ láàrin àwa tá à ń agitate fún Yorùbá nation gan. N tó dálẹ̀ àwọn àgbààgbà ń parí ẹ̀ lọ́wọ́ báyìí, èmi náà ń ṣagbára mi lórí àti parí àwọn nǹkan kan. Mo mọ iye àwọn èèyàn tí mo ti pè nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó láàkùn láàkà, mo mọ iye àwọn èèyàn tí mo ti pè ní diaspora tèmi pẹ̀lú wọn náà ti lè sọ̀rọ̀. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ wo nǹkan kan. Ṣé rí téèyàn bá máa sọ̀rọ̀
téèyàn ò bá parọ́ irọ́ tó bá mọ̀ pé wọn ò ní lè já ẹ tó mọ̀ pé wọn ò ní rí nǹkan kan tí wọ́n máa proof tí wọ́n máa fi proof ẹ̀ rọ́ǹgì lórí tó sọ ló yẹ kéèyàn pa. Inú mi dùn ẹ̀yin lẹ sọ̀rọ̀ àwọn ọba mọ̀ràn ní ìsìn ẹ̀yin lẹ sọ̀rọ̀ àwọn ọba mọ̀ràn pé bàbá wa ni wọ́n so ọmọ ò lè máa lọ dé bàbá oko yìí jẹ́ ti bàbá tọmọ kó mọ́ làálàá ìwọ tó ń sọ̀rọ̀ lọ́wọ́ yẹn sọ ní òfin ìfẹ́ ló bí ọ ni sọ ní òfin ìfẹ́ ló bí ọ ní òfin ìfẹ́ kọ́ ló bí èmi ṣùgbọ́n Yorùbá jẹ́ ká mọ̀ pé gbogbo ẹnikẹ́ni tó bá ti ní ọjọ́ orí bàbá wa bàbá ni irú ẹni yẹn fún wa tó kàn wá ń bẹ̀ nìyẹn gbogbo Yorùbá jẹ́ ká mọ̀ pé gbogbo ẹni tó bá ti jẹ́ ọba bàbá wa ni torí pé ìwọ náà lọ́ba nínú ìlú ẹ̀ so gbogbo ọba tí wọ́n bá ti jẹ níbikíbi wàá fi sí kàtígórì ọba ìlú yín ni tó wà ń bẹ̀ nìyẹn that does not okay ẹni tẹ́ ẹ ló lọ yẹn ṣé àkọ́bí kábíyèsí ni àbábúrò rẹ̀ ìdí ìyá ló ti bá wọn tán ní àbídí bàbá ṣé tẹ́yìn bá fẹ́ lọ ilé ẹ̀gbọ́n dádì tìyín gangan ṣé wéè tẹ́ gbà lọ nìyẹn ṣé tèmi bá fẹ́ lọ ilé dádì tèmi ṣé wéè tèmi ó gbà lọ nìyẹn ṣé ọmọ gidi ní ò bá tó bá jẹ́ pé inú ilé yẹn rántí jáde tọ́jọ́ ọ̀dẹ́jọ́ ọmọ gidi kò ní ti bá bàbá ẹ̀ sọ tí ọba nù ilé ìta gbangba ni ó ti wá sọ. Ẹ máa rántí pé àwọn èèyàn inú mi dùn pé iná lè sọ pé ẹ ń bá mọ̀rọ̀ sọ kó máa rántí pé ẹnìkan máa gbọ́ ẹ̀gbọ́n ẹ gbọ́rọ̀ yẹn dáadáa rárá inú mi wá dùn wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ń jọ náà màá fi hàn wá ayé máa wá mọ ẹni tó yẹ kí wọ́n sọ̀rọ̀ burúkú sínú ẹ̀mí àtẹ̀yìn bóyá èmi ló yẹ kí wọ́n bú ni o bóyá ẹ̀yin ló yẹ kí wọ́n bú pé ẹ ṣe dáadáa pé ẹ kàn ń wá àtàmọ̀ láti fi destroy Sokoti ni ẹ mọ̀ àkọ́kọ́ nígbà tí wọ́n dé ọ̀dọ̀ àwọn bàbá yẹn wọ́n explain nǹkan bá wa ìgbà yẹn ni àwọn bàbá yẹn ṣẹ̀ṣẹ̀ gba mic àwọn bàbá yẹn dẹ̀ kọ́kọ́ ṣe àdúrà wọ́n ṣe àdúrà tó lágbára àdúrà tẹ́ máa mọ̀ pé wọ́n ṣe tinútinú wà ní ẹ̀yìn náà gbogbo ẹ̀ náà la máa rí lẹ́yìn tí wọ́n ṣe àdúrà yẹn tán wọ́n wá ní ẹ̀bá ti kọ̀wé ránṣẹ́ ẹ̀bá ti book appointment pẹ́ ń bọ̀ kálẹ̀ book appointment pẹ́ ń bọ̀ ni ẹ̀bá bá bàbá wọ́n lè book appointment gan náà kí wọ́n má bá bàbá because tí bàbá bá ní nǹkan kan tó important appointment wọn tó wà ní òdòdì àbí kó ní kẹ́nìkan ó yọjú sí wọn ẹni tó dẹ̀ ń bá wọn sọ̀rọ̀ nínú gbogbo ọba tó wà ní Ifẹ̀ àti ilé àtòkò ẹni tó jẹ́ gbákejì kábíyèsí ni bàbá tó ń sọ̀rọ̀ yẹn ni ọba tó ń sọ̀rọ̀ yẹn now bàbá dẹ̀ bá wọn sọ pé ẹ̀bá ti fìwé ránṣẹ́ ẹ̀bá ti book appointment ẹni tí wọ́n bá sọ gangan ò sọ̀rọ̀ mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ máa fi hàn yín tí ẹ máa wò ẹnìkan ló ń kọ pé àwa náà ti book appointment ẹ sọ̀rọ̀ ẹnìkan ọ̀tọ̀ lẹni tó ń sọ̀rọ̀ ẹni tó ń sọ̀rọ̀ gangan tí bàbá yẹn ń bá sọ̀rọ̀ ó mọ̀ pé àwọn ò book appointment bàbá yẹn tó wá nínú ọ̀rọ̀ yẹn ẹ tó wá mo fẹ́ kẹ́ ẹ list sí dáadáa bàbá yẹn tó wá ní nígbà tó ń jẹyà bàbá yẹn ní appointment yín rà èyí ẹ lọ wò bóyá ó béèrè bóyá kò béèrè ẹ̀yin náà tẹ wá jẹ́ agbọ̀ràn dùn ẹ ṣe sọ pé káwọn ọmọ yẹn ó mú appointment yẹn kan tiẹ̀ fi hàn á lójú amóhùnmáwòrán inú mi dùn àwọn ọmọ yẹn wà láyé àwọn ọmọ tó popular ni èyí náà dẹ̀ wà láyé ẹ̀ tí kù ẹ ṣe bá wa ránṣẹ́ sáwọn ọmọ yẹn pé appointment yìí ìjọ sí tí ẹ búùkù pẹ̀lú Ọọ̀ni o ẹ fi ránṣẹ́ sí wa ẹ sáàmù pé tí wọ́n bá mú lẹ́tà lọ wọ́n á sà fún wọn ní kọ́pì tí wọ́n sáyẹ̀nsì láti paras torí ibi tí ẹ desperate àti bàmíjẹ́ dé ẹ tún lè sọ pé kí wọ́n lọ kọ ordinary letter kẹ́ ẹ máa fi hàn wá táàrí stamp wàhálà táàfẹ̀rẹ̀ stamp wọ̀ ní táàrí gbogbo ẹ̀ ibi tọ́lọ́ ń dẹ̀ tó wá gbà mọ́ ni pé mo mọ signature ẹni tí ó sign tẹ́ bá lọ búùkù lọ́dọ̀ bàbá wa signature bẹ́ẹ̀ tún lọ sí tẹ́ fi ordinary signature sí ẹ̀ tó proof yín rọ̀ wọ́n tó gbé yín lórí pé ẹ lo signature ní signature so ìgbà tí àwọn bàbá yẹn dẹ̀ sọ̀rọ̀ tán àwọn ọmọ yẹn dẹ̀ tó gba máìkì
nǹkan kan wà tí mo fẹ́ ká ṣàkíyèsí tó ṣe pàtàkì jù nínú ọ̀rọ̀ tí màá yẹn sọ láfítà tó ṣe gbogbo àdúrà ẹni tí èèyàn bá fẹ́ tàbí tí inú èèyàn bá dùn sí tó ń ṣe gbogbo àdúrà tí wọ́n kọ́kọ́ ṣe níbẹ̀rẹ̀ yẹn kò ní wọ́n ní ṣerú ẹ̀ láíláí ó wá ṣe àdúrà kan tó pàǹbá rẹ̀ jù torí wọ́n kọ́ sọ pé nǹkan tẹ́ bá wá yẹn ó lágbára gan-an Yorùbá nìyẹn ju tí jẹ́ Yorùbá wọ́n bí àwa nílé Yorùbá wọ́n wá sọ wípé pẹ̀lú ògo Ọlọ́run gbogbo tí ẹ̀ ń làkàkà lé lórí Ọlọ́run ò ní jẹ́ kó já sásán bàbá sọmọ tápà ní ẹ̀yìn sọmọ ìgbéra náà ní tó bá fi lè mú irú ẹni yẹn ṣe àdúrà pé ntí ẹ̀dẹ̀ ntẹ̀ ń tò torí ẹ̀ làkàkà Ọlọ́run ní jẹ́ ó já sásán ṣé ẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ ni ẹ wo tó ṣẹlẹ̀ jọ́nà. ká ní àṣẹ tiwa ká ní ìjọba tiwa then Haúsá àbí Fúlàní àbáwọlẹ́yà míì tó bá fẹ́ wá sórí ilẹ̀ wa ó máa ní láti gba òfin àti ìlànà tí à ń lò lórí ilẹ̀ wa ọmọ Yorùbá tó bá fẹ́ lọ sí ilẹ̀ Fúlàní òun náà máa ní lọ́kàn pé òun máa tẹ̀lé òfin àti ìlànà wọn ẹni tó bá fẹ́ lọ sílẹ̀ Ìgbò òun náà máa ní pé ó máa ní lọ́kàn tí pé òun rẹ́dí láti tẹ̀lé òfin òun la tó lè ní ètò ààbò lórílẹ̀‐èdè Yorùbá bí wọ́n ṣe ń wọlé lóru tí wọ́n ń wọlé lọ́sàn-lọ́sàn gbogbo ilé máa dínkù tí a bá gba orílẹ̀‐èdè wa a lè sọ fún ọ pé ìgbà báyẹn lè wọlé ìgbà báyẹn má wọlé so ohun tí à ń gbìyànjú láti sọ nìyẹn ìyẹn ní ká má fẹ́ra wa o aṣá à ń fẹ́ ọmọ London à ń fẹ́ ọmọ Amẹ́ríkà à ń fẹ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ní gbogbo kíní ìṣe máa ṣẹlẹ̀ kó dìjà so ẹ̀yin bàbá wa ẹ kàn bá wa gbé ọ̀rọ̀ yẹn lọ síbi tí ó yẹ kí ọ̀rọ̀ yìí lọ kí ẹ sì sọ fún wa ní bíbí abẹ́ kí kábíyèsí wa kí wọ́n sọ pé àwọn wà lẹ́yìn wa àwọn fara mọ́ ọ̀rọ̀ Yorùbá nation òní. gbogbo ẹ̀yin ọmọ bíbí ilẹ̀ Oòduà gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ẹ ṣé ẹ kú iṣẹ́ takuntakun tí ẹ ń ṣe Olódùmarè á bẹ̀rẹ̀ sí gbé ọwọ́ yín sókè. àṣẹ bàbá àṣẹ bàbá. ẹ ní ṣubú tògótògó. àṣẹ bàbá àṣẹ. bí a ṣe rí yín inú wa ń dùn a ní rí yín banújẹ́. àṣẹ. gbogbo ń tẹ́ ẹ sọ pátápátá gbogbo ẹ̀ láti gbọ́. a dẹ̀ kí yín ní orúkọ bàbá wa Ọ̀nìrìṣà. kábíyèsí o. ọba Adéyẹyè ẹni ìtàn Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì. adépẹ́ lórí. a kí yín pé ẹ kú ìfọmọnìyàn ṣe. Ọlọ́run Olódùmarè kò ní padà lẹ́yìn yín. ṣe rí gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí pátápátá ògbọ̀gbọ́n. ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ògbọ̀gbọ́n. Ọlọ́run á bá wa jà o. bàbá tí ẹ ní ẹ fẹ́ rí pẹ̀lú agbára Ọlọ́run bàbá ò sí nílé. lákọ̀ọ́kọ́ bí ẹ ṣe fẹ́ wá yìí àbí tó bá ti kù bí oṣù kan ẹ ti fi ìwé àfi ọwọ́ kọ yín ránṣẹ́ tí olóyìnbó ń pè ní appointment pé ó fi àti búùkù fún appointment láti rí bàbá wa Ọ̀nìrìṣà. lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ dẹ̀ wá rí i pé ọdún wa ti bẹ̀rẹ̀ èyí tí í ṣe ọdún ọlọ́jọ́. nídìí èyí kò ń ṣe àsìkò yìí irú èyí tẹ́ ẹ gbéra pé ẹ fẹ́ rí bàbá ló yẹ kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ máa bọ̀ ẹ ti fi ohùn ránṣẹ́ àádẹ́ ti fún yín lábọ̀ pé ókè o ọjọ́ báyìí ni kẹ́ ẹ máa bọ̀ o. olórí gbogbo àgbà ńlá ayé káàbàṣà ní bàbá wa Ọ̀nìrìṣà. bàbá ò kì í ṣe ẹni tí akànnì kẹrùkẹrù lẹ́yìn tó yá afẹ́ rí bàbá Ọ̀nì kí bàbá Ọ̀nì dẹ̀ jáde. wá arákùnrin tó ń sọ̀rọ̀ ẹni tó wá tí ó ń sọ pé ṣàṣù wá ó mọ̀gbà tó ti búkù àpẹ́mẹ̀ kó fẹ́ wá rí bàbá. àwa náà ti búkù ẹ sọ̀rọ̀. ìwé tẹ́ fi búkù gbà. bàbá ò sí ilé tí bàbá bá wà wí ẹ̀ pé ẹ ti búkù bàbá ti jẹ́ kí àwa gangan mọ̀ pé ókè o. bàbá Ọbalúfẹ̀ bàbá lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá àwọn máa gbàlejò báyìí níjọba yìí o báwọn ò ṣe sílé ẹ báwọn wẹ́kọ̀mù wọn. ṣùgbọ́n bá a ṣe rí tẹ̀lé ń sọ Yorùbá lẹ́nu
ló jẹ́ káwa náà jáde pé àwọn ọmọ wa ló dúró yìí iyì ni ọba ń fi orí bíbẹ́ ṣe ìran ọba kan òkì ní mẹ́jẹ̀ ló jẹ́ ká jáde sí yín torí a rí ọ̀pọ̀lọpọ̀ nínú yín tó jẹ́ pé ilẹ̀ Ifẹ̀ ń bí náà ńlẹ̀ ti lọ nídìí èyí a ò bóyá yín kéré ẹ̀dẹ̀mẹ́ pé bàbá wa Ọọ̀ni ó fẹ́ràn ọmọdé ó fẹ́ràn ọkùnrin ó fẹ́ràn obìnrin ó fẹ́ràn ọ̀dọ́ kúrúurú bàbá ò kì í fojú pa ẹnikẹ́ni rẹ́ nídìí èyí bẹ́ẹ̀ ṣe wá yìí tá a bá parí ọlọ́jọ́ ẹ̀ wá bù ìgbà tẹ máa wá rí bàbá wá fún yín ní time pé ìgbà báyìí o ẹ máa bọ̀ o ṣùgbọ́n lọ́wọ́ báyìí bàbá ò sí lé nídìí èyí ayọ̀ lẹ fi dé bí ayọ̀ lẹ máa padà o ìran odídẹrẹ́ kan ò kì í gbé sóko ìwájẹ ẹ̀ ní gbé sájò o gbogbo tí ẹ̀dẹ̀ ń torí ẹ̀ jáde tẹ́ ń ṣe wàhálà lé lórí wàhálà yín ò ní já sásán á rí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ o Olódùmarè amúwọlé àṣẹ ẹ ṣé ẹ káàbọ̀. ẹ̀yin bàbá wa wíwá ta wá síbi lẹ́nu àwa gẹ́gẹ́ bí ọmọ ni tí n bá lọ sílé òbí mi tí iye bàbá mi ò bá sí ilé mo ṣàlàyé authority láti dúró de tí ó fi padà dé. a ti sign wípé in tí a fẹ́ ṣe òun la fẹ́ ṣe. ẹ bá wo inú báàgì mi pílò wà aṣọ ló wà ńbẹ̀ bàbá délé bá dọ̀tí á bọ̀ á tuntun mi wọ̀ á dìdí fẹ́ kí bàbá wa kí wọ́n bá wa sọ̀rọ̀ wípé nǹkan báyìí ni a fẹ́ so wo ni mi fẹ́ kó because mi ní fẹ́ lọ rí bàbá tèmi lé kí n wá ní mo fẹ́ kọ lọ́tà sí bàbá mi pé mo fẹ́ rí owó ni wọ́n ṣe ètò lẹ́tà mi sọmọ àlè. mi ń ṣe àlejò bí ẹ ṣe sọ ọmọ ni mi ń ṣe àlejò so ìyìn tí a kàn ní ká sọ ní pé because a ní alẹ́jì láti dúró ìbá aṣọ ọjọ́ méjì ìbá aṣọ ọjọ́ mẹ́ta ìbá aṣọ ọjọ́ mẹ́rin a ti dágbére fún wọn nílé pé à ń bọ̀ nígbà olójẹ́ kí gbogbo mídíà àwọn náà jáde wípé ibi tí a wọlé sí lélẹ́yìí o bí mo rí i àbí mi ò wí re. ọ̀yá wọlé léra. ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. lẹ́yìn ẹ ti gbọ́ yẹn ẹ ti rí ẹ lè ṣàkíyèsí gbogbo nǹkan tí mo sọ bẹ́ẹ̀ ẹ tún máa gbọ́rọ̀ wọn lọ. how tó kàn kó máa ṣe àwọn nǹkan kan títorí pé kọ́ lè support ẹ̀ nù ẹ ní àwọn tó wà ní diaspora wọ́n ń fowó ránṣẹ́ sí pé wọ́n ní kẹ́ máa bú Tinubu ẹ dárúkọ wọn àbí wọn lórúkọ ni àádẹ́ sọ fún wọn pé nǹkan tẹ́. ẹ dákun sẹ́yìn tó gbọ́ yẹn wọ́n ní mo sọ wípé àwọn tó wà ní diaspora ń kówó fún mi pé kí n máa bú Tinubu ẹ̀gbọ́n yìí ẹ̀ẹ́dẹ̀bẹ̀rù Ọlọ́run tí mo bá jù ọ lọ onírù mi lẹ́gbọ̀n náà bó o bá dẹ̀ jù mí lọ sóò onírù mi lábúrò mi nítorí ọba nírù mi lẹ́gbọ̀n tàbí onírù mi lábúrò ṣé ọmọ bẹ́lọ̀ kí wọ́n ó borúkọ ẹ̀jẹ̀ ni níbo ni mo ti bá yín sọ yẹn bàbá pé wọ́n ń fún mi lówó wọ́n ń fowó ránṣẹ́ sí mi pé kí n máa búyàn ìyẹn náà àwọn èèyàn ó tún gbọ́ ibi tí mo ti sọ̀rọ̀ wọ́n wà bá mi yọ ọ wà bá mi padà yọ ní tí mo sọ yẹn fáwọn èèyàn pé ṣe bẹ́ẹ̀ gbọ́n tó wí tí iyọ̀ bá dùn bẹ́ẹ̀ ẹ má jẹ́ àfi tara méwèé ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ẹ wo ohun tí mo sọ mẹ́. ṣùgbọ́n mo rí àwọn kùdìẹ̀kudiẹ tí màá kọ́kọ́ sọ fún yín kó tó di pé mo wá sọ decision ọkàn mi fún gbogbo yín. àwọn kùdìẹ̀kudiẹ yẹn ni màá sọ̀rọ̀ nípa ẹ̀ ń sìn. ẹ̀yin èèyàn mi ó ti pẹ́ tí mo ti ń pariwo pé ẹ má búyàn ẹ má ṣépè fún yàn. ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ kì í ṣe ara wa tí wọ́n kàn plọ́ọ̀tì yín sáàárín wa tẹ́ wà ní diaspora ẹ̀yin lẹ máa ń pè mí tẹ́ máa ń sọ̀rọ̀ pé kí n máa gbé Tinubu ṣépè bíi pé kí n máa gbé Tinubu ṣépè bíi kí n máa gbé MC Olúọmọ ṣépè bíi kí n máa gbé àbúrò mi tí ẹni tí mo pè mo tún ti ṣe fídíò mo sọ fún yín wípé àbúrò mi ni Ẹ̀bùnọlá Àyà Igwe pé òun ló súnmọ́ mi jù nínú onítíátà ṣé nítorí pé àìdíà wa ti wá yàtọ̀ síra wọn yẹn kí n dẹ̀ lọ pa. mo rò pé yìí náà ti gbọ́ yẹn
ẹ dákun torí Ọlọ́run lóòótọ́ mo dárúkọ diaspora mo dẹ̀ mọ́ ní ìṣẹ́ mọ́ dárúkọ diaspora mi ìṣẹ́ mọ́ dárúkọ Yorùbá mi ìṣẹ́ mọ́ dárúkọ Áfíríkà mi ìṣẹ́ mọ́ but ẹ dákun níbo lẹ ti gbọ́ tí mo ti sọ pé àwọn diaspora fún mi lówó pé kí n máa bu lágbájá pé kí n máa bu tàmàdó mẹ́yẹn ẹ dákun ẹ jọ ṣe rí bí ọbẹ̀ ọ̀bádùn ẹ má jẹ́ àfi tara mọ́ bí yẹ ọ̀bádùn àbí nǹkan bí ọbẹ̀ ọ̀bádùn ẹ má jẹ́ àfi tara mẹ́wé ẹ jọ torí Ọlọ́run nínú tẹ́ ẹ gbọ́ yẹn ṣe é gbọ́ pé mo sọ pé àwọn ará diaspora fún mi lówó pé kí wọ́n sẹ́ndì owó sí mi pé kí n máa bú ẹnìkan èmi ò sọ bẹ́ẹ̀ o ó bẹ́tà kó tán lọ gbé gbogbo àwọn fíìmù mi kó tán lọ máa yẹ̀wò kó lè máa rí nǹkan tó máa sọ ọwọ́ tó bá di rẹ̀ náà ni làwọn lè súnmọ́ bẹ́ẹ̀ níṣẹ́ èmi ò sọ nǹkan tó jọ yẹn o mo ní àwọn èèyàn kan sọ fún mi wípé kí n máa bú lágbájá kí n máa bú tàmàdò wọ́n dẹ̀ sọ fún mi táwọn bá sọ fún mi kí ni mo fẹ́ fi yẹn ṣe ok ṣé bí ìyẹn tí mo sọ yẹn ṣé yẹn ti wá mú ìwọ́n ti mú owó wá sákàǹtì mi àbí ṣé yẹn mú wá sákàǹtì mi ni ìjọ tí tá a bá mọ̀ ẹ má jẹ́ àsọ mọ̀ ẹ má jẹ́ àti torí pa fẹ́ báyàn jẹ́ ká máa ra àràbù tàbí ká máa wá nǹkan ká máa wá fọ́ọ̀tì sí nǹkan tó bá sọ tí ò bá jẹ́ pé nítorí ibi tẹ́ ẹ ti wá yẹn àwọn ọlọ́pọ̀lọpọ̀ ń bẹ gan nínú gúrùpù tẹ́ ẹ ti wá yẹn gúrùpù yẹn ṣe gúrùpù tí mo lè tàpá sí kò jẹ́ ń lè bínú púpọ̀ ṣùgbọ́n mo rò wípé tí àwọn gúrùpù yẹn ò bá padà gbọ́ pé mo fèsì ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n lè máa wo àwọn fíìmù tẹ́ ẹ sọ̀rọ̀ ń pa ẹ̀ yẹn wọ́n ó sì sọ mí dẹni burúkú torí pé ntẹ́yìn sọ yẹn gangan ni wọ́n rò pé mo lọ rèé sọ lọ́hùn. ẹ wo níta máa ń bẹ̀bẹ̀ fún sìn má rèé ẹ mọ̀mọ̀ tó fi eléyìí fà wá sẹ́yìn nsìn àmọ́ títọ́ pàwọ́ àwọn ìfẹ́ bára wa jà mọ́ lénìí mo ti pé sọ́yẹ́ kó rí bẹ́ẹ̀ mo ti pé ta ni mo pè ta ni mo ti pé bàbá wa Gbàgede Ìmọ̀ mo ti pé Ọmọlúkà mo ti pé oyè bíi méje ni mo ti pè lónìí tí mo ti bá sọ̀rọ̀ àwa máa ń wá kó dáa mọ̀ ní àwọn ọmọ wa kó bàjẹ́ èèyàn mọ̀mọ̀ tíra àti gbá wa ṣubú iṣẹ́ tèmi máa ń ṣe yẹn ìwọ ọmọ léṣe tó bá mọ̀ pé ò lè ṣiṣẹ́ yẹn tó fẹ́ kémi ó kú òǹbẹ̀ ni tẹ́ bá mọ̀ pé ẹ lè ṣe èyí náà lọ ra ẹ́sítúmẹ́ǹtì kẹ́yìn náà bọ́ ta kẹ́ máa sọ̀rọ̀ kò sí nǹkan tó lè ń bẹ̀ nísìnyí àníìdí àti against ara wa mọ̀ àníìdí àti wá fọ́ọ̀tì ara wa mọ́ báyìí ní tó gbé wa ṣubú náà ní ilẹ̀ tó ń gùn léyìí ní tó gbé wa ṣubú tá a fi rí Yorùbá nation gbà náà ilẹ̀ tó gùn léyìí torí pé gbogbo àti sọ di nǹkan míì àwọn èèyàn tó nífọ̀n tó lè kanná wọ́n ti sá kúrò ńbẹ̀ fún wa torí irú kàtàkàtà tí ìlú yín ń sọ yìí tẹ́ máa mú òmù lóhùn mú yìí òun náà ló fà á ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kí wọ́n bọ́rọ̀ wọn dé rẹ̀. sọ yẹn ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ lè ní kéèyàn kan búyàn nítorí náà Mr. Sokoti gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ yẹn lọ́dọ̀ tèmi àwíjàre ni gbogbo kinní yẹn. mo rò pé ti bọ́. kò dẹ̀ yẹ ká bára wa jà nítorí iyán ti di iyán àtúgúnsì ọbẹ̀ náà ti dọbẹ̀ àtúnṣe so àwọn àgbàlagbà tó bú yẹn òun ló jẹ́ kí Yorùbá nation wọ́ọ̀kì ṣé àwọn àgbàlagbà tó bú yẹn àwọn politician tó bú yẹn òun ló jẹ́ kí Yorùbá nation wọ́ọ̀kì tá bá ń sọ̀rọ̀ lọ síwájú ẹ má sọ̀rọ̀ lọ sẹ́yìn o ẹ má máa rò pé tìtorí pé bóyá ẹ ti jẹ́ pìrìsẹ́ńtà ẹ mọ̀rọ̀ sọ ju àwọn kan lọ àbí ẹ mọ̀rọ̀ gbọ́ ju àwọn kan lọ kò ń ṣe gbogbo ẹ sọ̀rọ̀sọ̀rọ̀ ló máa lọ bọ́ sí di microphone tó máa sọ̀rọ̀ àwọn kan wà sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n bẹ̀ tí wọ́n sọ̀rọ̀ àwọn kan wà wọ́n mọ̀rọ̀ gbọ́ wọn dẹ̀ ní tètè dá yín lóhùn kò mí pé ẹni tó mọ̀rọ̀ gbọ́ tó dá yín lóhùn kò mọ nǹkan tó ń ṣe nítorí náà 2023 ẹ má jẹ́ ká pe ajá lọ́bọ fúnra wa rárá ẹ má jẹ́ apájá lọ́bọ fúnra wa Ọlọ́run ti ní òun máa gba Yorùbá nation Ọlọ́run dẹ̀ mọ bó ṣe máa gbà àwa èèyàn là kàn gbẹ́dọ̀ dákẹ́ tó bá jẹ́ pé èèyàn kan ó yẹ kó ran Yorùbá nation lọ́wọ́ tó ràn lọ́wọ́ Ọlọ́run agbẹ́lòmíì dìde àwọn èèyàn wà tọ́lọ́run ti prepare àkàntì mọ̀ wọ́n ni
so nǹkan tèmi máa sọ lórí ọ̀rọ̀ Sokoti nìyẹn o nǹkan tẹ́ bá fẹ́ máa sọ ẹ máa wádìí ẹ̀ dáadáa ẹ máa ṣèwádìí ẹ̀ dáadáa ẹ má kàn bọ́ sórí platform kẹ́kàn máa sọ̀rọ̀. ẹ ṣé ibi tẹ́ ẹ ti parí ọ̀rọ̀ ni màá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀yin ni ẹ máa wádìí ọ̀rọ̀ dáadáa nínú gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí àti tèmi ó sọ àti tí mo àfihàn ibi tí mo ti sọ tẹ́ ẹ sọ pé mo sọ àwọn ayé ò mẹ́ntọ́ yẹ kí wọ́n lẹ́kọ̀ọ́ mọ̀ nínú èmi pẹ̀lú yín wọ́n á ti mọ̀ pé ìlara lásán ni òkè ẹgbọ́n tẹ́ ẹ sọ ń sìn nípa àwọn wọ́n ń bú ọba wọ́n ń bú joyè wọ́n ń bú politician ẹgbọ́n tẹ́ ẹ sọ ẹni sí ló dádú ó kó ipa 50% nínú oríṣìí tá a ṣe rí kíní ìgbà ó kó ipa 50% ó fún more than 50%. Ṣé ẹ̀yin sì tó ń wà ní irú yín ọmọ gbọ́dọ̀ tó ń bá wa jáde ẹlẹ́ẹ̀kejì ẹ mọ̀ tán fọ́ ọmọ ni ẹ̀yin tó bá jẹ́ wípé ká máa bú ọba ká máa bú jòyè yẹn kò ní mínì sí yín ẹ mọ̀ gbọ́dọ̀ bá wa jáde eléyìí inú mi dẹ̀ dùn pé tí ẹ tètè sọ̀rọ̀ àwọn ayé ò tètè máa rú èèyàn tẹ́ ẹ jẹ́ bí mi ò bá tiẹ̀ dá ìmọ̀ in person àwọn èèyàn ara yín mọ̀ yẹn àwọn tó bá dẹ̀ fẹ́ ìlọsíwájú fún Yorùbá nation torí pé àwa yóò tí ì jáwọ́ lórí ẹ̀ o oríṣiríṣi suggestion mo ti béèrè nínú fídíò tí mo ṣe last so àwọn tó bá wá jẹ́ pé wọ́n gba ti Yorùbá nation yẹn tọkàn nínú gúrùpù yín yẹn wọ́n mọ̀ rí èèyàn tó jẹ́ so ó ní pé ibi ọ̀rọ̀ tó sọ láti sìn ó fi hàn wá wípé o support gbogbo táwọn ọmọ yẹn ṣe ní palace yẹn gbogbo ẹ̀ lọ́dà èmi dẹ̀ ní bàbá ẹ̀yin náà ní bàbá tó bá jẹ́ bàbá mi bọ́jà bàbá tèmi tàbí bàbá tiẹ̀ ní ọba yẹn nítorí sọ ikọ́ ló sọ o wàláì nítorí sọ ikọ́ ló sọ tó bá jẹ́ pé Ọọ̀ni of Ifẹ̀ ló bí ẹ tàbí Ọọ̀ni of Ifẹ̀ ló bí mi èmi ò ní sọrú yẹn ìwọ náà ò ní sọrú ẹ̀ náà tàbí Ọọ̀ni of Ifẹ̀ bí wọ́n jẹ́ bí ẹ̀gbọ́n sí yín tàbí wọ́n jẹ́ bí ẹ̀gbọ́n sí mi èmi ò ní sọrú tí mo tẹ́ ẹ sọ yẹn ẹ̀yin náà ò ní sọ ọ̀rọ̀ kọjú sí ẹnìkan lónìí nínú ẹ̀yìn ló kọ sẹ́lòmíì so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ibi tá a bá dé ń sìn àwa ò fẹ́ máa kọ̀ndẹ́mù ara wa mọ́ ṣé bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn tí mo sọ pé mo ti pè lénìí kì í ṣàṣe pé gbogbo wa náà ní little misunderstanding síra wa ṣùgbọ́n àwa ń pera wa pé okay nínú ọdún tuntun tó a fẹ́ bọ́ sí sísítẹ́ẹ̀mù tuntun la fẹ́ mú bàbá àwọn ọ̀bọ̀n bú ọba lọ́dún yìí o àbá wọn bú ìjòyè lọ́dún yìí o àbá wọn bú politician lọ́dún yìí o bàbá gbogbo tó bá wu ìwọ ó dádúró kó o sọ fúnra rẹ kí wọ́n mọ̀ pé ìwọ àtẹlẹ́dàá ẹ̀ lọ́jọ́ ń sọ mọ́ fọ́ọ̀sì anybody èmi ò ní fọ́ọ̀sì anybody láti tẹ̀lé mi wá sí Yorùbá nation mo dẹ̀ ti ń sọ tipẹ́ inú mi dùn pé ẹ ti máa gbọ́ tipẹ́ ẹnìkan kọ́ ló fọ́ọ̀sì mi ìwọ kọ́ ló fà mí débì èmi kọ́ lèmi náà fà ẹ́ débẹ̀ so nígbà tí ìbá ṣe mi mo fà á débẹ̀ tí ìṣe wọ́n ló fà mí débẹ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé mo ní independent ara mi ẹ̀yin náà ní independent ara yín mo dẹ̀ ń jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àní tẹ́nìkan bá lòun ò ṣe Yorùbá ní ṣe ẹ fi lọ́rùn lẹ̀ nídìí àti bú ẹ̀yin ilẹ̀ ń bá kíní ìjẹ́ ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí ẹ dákun torí Ọlọ́run ṣe rí bá a bá ń sọ̀rọ̀ ńgbà míì ọ̀tọ̀ ní interpretation táwọn èèyàn mọ̀ ó sì kọ́ ẹnìkan o ó sì kú ẹnìkan o ẹnìkejì ẹnìyẹn náà lórí the same portal yẹn náà lẹ́nìyẹn náà wà o màá ẹ̀ẹ́gbọ́n táwọn náà tó sọ o ẹ̀ẹ́gbọ́n táwọn náà tó sọ kò sí ẹnìkankan náà méjèèjì tó débẹ̀ o ẹni tí ẹ̀ tó ń sọ̀rọ̀ lórí tí the first person sọ ní ẹ̀ẹ́gbọ́n yẹn náà o ṣùgbọ́n tí mo fẹ́ try láti sọ fún wa ni pé ibi tí ọ̀rọ̀ Yorùbá nation délé ni àwa ò ní ìdí àwa ò ń ṣe jàǹdùkú a kì í ṣe jàǹdùkú a kì í dẹ̀ ṣe ẹyẹ ẹ̀gà ntèmi ní ni mo fi ń ran Yorùbá nation lọ́wọ́ yẹn ọ̀rọ̀ ẹnu bẹ́ẹ̀ náà bá wá lọ́rọ̀ ẹnu stead kẹ́ wá jáde kẹ́ ẹ sọ ìwọ ní láti àbúrò máa fi bá tẹnìkan tó sọ jẹ́ tó bá tẹ̀ wá jẹ́ pé lóòótọ́ lẹ́ni yẹn sọ ohun tó sọ tó bá jẹ́ mistake náà ni ṣé bó yẹ kẹ́ ẹ pé irú ẹni bẹ́ẹ̀ ni ẹ dákun sí kí wọ́n lè mọ̀ pé ẹ mọ̀ ọ̀rọ̀ sọ ni ṣé kí wọ́n lè mọ̀ pé ẹ mọ̀ ọ̀rọ̀ sọ abájọ tẹnìkan náà fi ṣú ayé àsúré dìde tó fi ń gbé tó fi ń praise yín ẹ ti gba Yorùbá nation fún wa dé pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ẹgbọ́n tí
bọ̀dá kejì náà ẹgbọ́n táwọn náà wí. Ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́ o, ẹ kú gbogbo ẹ̀ ní gbogbo lẹ́kílẹ̀ oríire ló wà lórí ìkànnì sí. My brother, you spoken well. I appreciate that. Ẹni tó sọ̀rọ̀ tán ló spoken well nìyẹn o. A kì í bóyá lórí platform yìí. À ń ṣe retreat, à ń ṣe wọn látọmọlẹ́rọ, à kì í ṣe pé lórí platform yìí. A máa ń correct èèyàn ni, and you spoken well, ó ti ṣiṣẹ́ yẹn dáadáa. Òótọ́ ló sọ, báwo ni bó tẹ̀ jẹ́ pé. Lórí ìkànnì yẹn wọn yìí ṣe literate torí ẹ̀ lọ fa ntẹ̀mí ń sọ lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n ẹni tó ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ illiterate ni torí ntẹ́ni yẹn ń sọ fún ọ tó sọ pé he has spoken well yẹn ìwọ gangan ò fojú ara rẹ rí illiterate tójú ọ lọ ò sí ntẹ̀yàn bá rí tó lè testify sí ń ló máa sọ̀rọ̀ confidence favour ń ló ok ojú mo mọ̀ pé ojú máa ti èyí náà sìn nígbà tẹ́ ẹ bá ń rí ntí ẹni yẹn sọ pé mo sọ tẹ̀lé rí i pé ó yàtọ̀ sí nǹkan tí mo sọ ojú máa ti èyí náà kì í ṣe pé kákan jáde sọ̀rọ̀ àwa tá à ń sọ̀rọ̀ yìí kéèyàn bá sọ̀rọ̀ kínní sọ̀rọ̀ kejì sọ̀rọ̀ kẹta sọ̀rọ̀ kẹrin tí ayé dẹ̀ ń gba tiẹ̀ ọlọ́mọ fìràn mọ́ ni kíkí lásán lẹ fẹ́ kí a tó ń kọ yín lẹ́nu yẹn kíkí lásán lẹ fẹ́ kí àwọn èèyàn tó ń kọ yín lẹ́nu yẹn ẹ wàá sọ àwa tá à ń sọ tá a lè sọ látàárọ̀ dalẹ́ ká tó bẹ̀rẹ̀ lálẹ́ sọ́dàárọ̀ ọjọ́ kejì ẹ dákun torí Ọlọ́run kí lẹ nídìí láti gbà ń bẹ̀ so ẹ kàn fẹ́ gbèsè lẹ́yìn náà ni o àbẹ́yìn náà wà ń bẹ́jọ náà àbẹ́yìn náà wà ń bẹ́jọ àbí bẹ́yìn náà ṣe rí nìyẹn ok bó ṣe sọ yẹn ó dúró pé bó ṣe sọ yẹn lẹ́yìn náà rí contrary ẹ̀ láti mú wá fún yín yẹn ẹ tó máa gbọ́. Ọmọ tán bí lánàá náà ni tó bá fẹ́ wọlé wà bẹ́ẹ̀ tó dẹ̀ sọ fún bàbá pé ẹ wá máa wá sí yàrá private room ní téèyàn kankan kì í dé yẹn o ẹ ti gbà fún pé ókè máa bọ̀ máa retí ẹ̀ lọ́wọ́ àdìjọ́ ẹ̀ tá à ń sọ story ẹ̀ wá ń sọ pé kí ni and again ni pé no matter what it is once they ti lè fún wọn ní àpò mẹ́wẹ̀ẹ́ kan wá tán dẹ̀ ti dé tẹ́ ẹ bá wò ká máa ṣe ojú 5 minutes lọ ojú 10 minutes lọ you just need to show up your face bí ẹ má bínú ọjọ́ ìní má dé title ṣe má. ṣe ti gbọ́ àwọn Yorùbá ní wọ́n ń sọ lè bú àgbàlagbà ẹgbẹ́ ẹni tó sọ pé àwọn èèbú yàn ń bí àwọn èsè nǹkan kan ń bí ṣé ẹ mọ̀ pé ó ń kọ̀ǹdẹ́mù kábíyèsí nìyẹn ẹ gbọ́ ọ̀rọ̀ wọ́n dẹ̀ ní àwọn wà enlightened àwọn wà ṣe rí èmi ò kájú primary 6 lọ ṣùgbọ́n ọpọlọ mi pé lórí ní tẹ́ ń sọ yẹn ju ti yín lọ ọpọlọ mi pé ju ti ẹ lọ lórí ní tó ń sọ yẹn ẹ dákun ẹ gbọ́ nǹkan tí ẹni tó jẹ́ pé tó fi bẹ̀rẹ̀ ni pé àwọn èèbú yàn bí àwọn máa ń pààyàn lé bí ẹ gbọ́ bó ṣe kọ̀ǹdẹ́mù nǹkan tí ó tún ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn tí gbogbo yín ṣe rí yẹn gbogbo ń tẹ́ ẹ rí yẹn àti tó sọ yìí yóò fi hàn yín the kind of person tí ẹni yìí jẹ́ gangan because òun gangan kọ́ ló ti ẹ̀ rí o ẹni tí bí lórí nǹkan tó wò ó tó bá ṣe pé òun wò ń jọ ẹni sẹ́yìn pé ó lè irú collection tèmi ti ẹ̀ ṣe yẹn ó lè súré sí pé irọ́ kò bẹ́ẹ̀ yẹn kọ́ lẹ́ni yẹn sọ o ṣùgbọ́n òun ò tí ì wò rárá o ó sì ti lè kì mọ́ ẹni yẹn n tó mú Yorùbá nation fọ́ọ̀lù nìyẹn n tó mú Yorùbá nation fọ́ọ̀lù nìyẹn ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ sóun nìkan ló wà ní Yorùbá nation àsóun nìkan ló wà ní diaspora mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ò tiẹ̀ sí lára ẹni tó sẹ́ndì owó sí mi rí torí tó bá sẹ́ndì owó sí mi rí wàá ti fi ṣe lẹ́gùn àti pé àwọn tó máa ń tiẹ̀ ń sẹ́ndì owó sí mi àwọn èèyàn tó ní láárí ni tán ní fọ̀tán lè kanná ń tán fún mi kò ń ṣe ìnira fún wọn mo dẹ̀ ti ń sọ ti pé àwọn tán máa ń fowó ránṣẹ́ sí wa àwọn òun jáde sọ irú àwọn ọ̀rọ̀ náà dára tán bá máa jáde sọ̀rọ̀ ẹ rí i pé ọ̀rọ̀ tó mọ́gbọ́n wá gidi ni ẹ dákun kí lẹ fẹ́ gbà nù pé nínú ẹjọ́ tẹ́ wá fi sùn yìí ẹ dákun kí lẹ fẹ́ gbà kí ló túmọ̀ sí nínú ìjákulẹ̀ wa ní December àti dídìde tá a fẹ́ padà dìde ẹ dákun tí wọ́n ní Sokoti ṣe yẹn ẹ dákun kí ló túmọ̀ sí ṣé yẹn ni òjá rí Yorùbá nation gbà mí ẹ̀ ò yé mi n tí wọ́n fi sùn kò yé mi ẹ̀yin èèyàn struggle mi ìlànà tó ti fẹ́ bẹ̀rẹ̀ yìí struggle mi ìlànà tó fẹ́ bẹ̀rẹ̀ yìí ẹni tó bá máa wí pé òun ò tún bá wa bàjẹ́ ni ẹ jẹ́ kí gbogbo wa péjú sọ̀rọ̀ fún o
bí mo ṣe ń pariwo tó ń jọ́sí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni gbogbo èèyàn ń pariwo ẹ má búyàn mọ́ ẹ má ṣe pé ẹ má ṣe gbogbo ẹ̀ àwọn èèyàn gidigidi tí wọ́n wà nù wa nílẹ̀ Yorùbá àwọn èèyàn gidi tó kù tó pọ̀ nínú struggle yìí tán jẹ́ èèyàn tó lákùnláka gbogbo àlè èèyàn gidi ṣùgbọ́n èèyàn tó lákùnláka diaspora náà wà àwàlàwà wà ní ilẹ̀ Yorùbá ibi tá a ti ń fẹ́ nǹkan gangan àwàlàwà ń bẹ gbogbo àwọn èèyàn tó nífọ̀n tó lè kanná nílẹ̀ Yorùbá gbogbo wọn náà ti fi struggle yìí sílẹ̀ fún wa kò gbọ́ ẹ̀bẹ̀ bá dẹ̀ bí wọ́n ní tí wọ́n á máa sọ náà ẹ ti bẹ́ẹ̀ rí fídíò tí mo kọ́kọ́ jù ní after tí kìíní ìṣẹ̀lẹ̀ síbẹ̀ ibi gbogbo tí mo sọ sẹ́yìn ibi gbogbo ẹ̀ ni mo ti fi hàn yẹn ṣé bí gbogbo tí mo sọ yẹn come to pass ni tí ò bá come to pass mi ní náà rí nǹkan rí fáàsì pé ẹ rántí pé ẹ máa gbọ́ ẹ máa wo àwọn nǹkan tí mo sọ báyìí ok ìgbà tí mo lọ bá lágbájá ẹ máa wo àwọn nǹkan tó sọ gbogbo àwọn èèyàn tí mo lọ bá láyé kò sẹ́ni tí ò complain lórí pé ẹ má búyàn mọ́ tí kí a rí eégún ká má gbó ara gbogbo ajá kọ́ ló gbà kì í ṣe gbogbo èèyàn náà ni yóò lè dúró níbi rúdurùdu ní diaspora gan wọ́n mọ iye àwọn èèyàn tó sọ fún mi wípé ó ti di rúdurùdu làwọn fi yọwọ́ àwọn kan ojú tí wọn ò lè kú òun bẹ́ẹ̀ ni àwọn náà ti tired ní ọkàn wọn ṣùgbọ́n ibi tí wọ́n ti náwó wọn dé ibi tí wọ́n ti gbójú bí dé ibi táwọn ọ̀tán tí àwọn èèyàn ti create enmity fún wọn dé wọ́n wò wípé kí làwọn máa sọ ni wọn fi lè jáde ńbẹ̀ bó kì í ṣerú yín tẹ́ fẹ́ máa tún ọ̀tẹ̀ míì lẹ́tún fẹ́ bẹ̀rẹ̀ yẹn ọdún tuntun la wà o bàbá ọdún tuntun la wà o ẹ̀yin ẹlẹ́gbẹ́ mi ẹ jẹ́ kí n tiẹ̀ play tí wọ́n sọ délẹ̀ kẹ́ ẹ lè mọ irú èèyàn tí wọ́n jẹ́. wọ́n padà wá jẹ ọ̀rọ̀ tútù ní ìlànà wọ́n wá bá yíjà bẹ́ẹ̀ wọ́n kọ́ kẹ̀kẹ́ kan bá wọn. wọ́n ní ọ̀rọ̀ tútù lẹ́yìn kí wọ́n sọ sọ̀rọ̀ gbígbóná. dá sí kò change anything àpọ́nlé ni ọba ń forí bíbẹ́ ṣe ọba kò mú jẹ. ìkìlẹ̀ wá wà lọ́dọ̀ ọba àgbà tẹ́mọ̀ pé ó dá sí kò dá sí kò sí nǹkan kan sẹ́rí. gbogbo ilé tí bàbá wa kan ṣe kí nìkan bàbá tó bá fi rẹ̀ sí pọ̀wọ̀ lọ́ máa fún nínú ọ̀wọ̀. ṣé bẹ́ẹ̀ gbọ́. torí pé wọ́n lọ́mọdé gbọ́n àgbà gbọ́n àti dá lè ṣe. ṣé bẹ́ẹ̀ gbọ́. so everybody ló ní nǹkan tó ń contribute. tọmọdé bá gbọ́n tágbà gbọ́n kọ́mọdé ọmọ bú àgbà rí. bẹ́ẹ̀ kó ṣe àgbàjọ ọlá fi sọ̀yà. ṣé gbọ́. àjèjì ọwọ́ kan gbẹ́rù lórí. problem with the Yoruba people ni pé mo believe pé ìgbà ó lẹ. ẹni sùúrù náà ẹ gbọ́ nǹkan tí yóò tún jáde lẹ́nu ọ̀nà yìí sí ọba ẹ gbọ́ nǹkan tó sọ yẹn o abẹ́ ẹ gbọ́ ẹ dákun ẹ sọ fún mi irú àpọ́nlé táwọn eléyìí ní fọba ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́ táwọn bàbá yẹn sọ yẹn ṣé tọ́rọ̀ yẹn bá tutù jù bẹ́ẹ̀ lọ sí wọn ní máa sá fáwọn bàbá yẹn pé bóyá nǹkan kan ti ṣẹlẹ̀ pọ̀lọpọ̀lọ ẹni yẹn ẹ dákun ṣé àwọn bàbá yẹn sọ̀rọ̀ bínú nínú gbogbo ọ̀rọ̀ tán sọ even nígbà táwọn ọmọ yẹn tó pe wọ́n lẹ́mìí ẹ dákun ṣé ẹ gbọ́rọ̀ bínú lẹ́nu wọn kí ló dé tẹ́ ẹ fẹ́ mọ̀ you want to make something out of none why anyway n téèyàn bá ní kò ní náà nìyẹn àwọn kan wà ní diaspora tó jẹ́ wípé Ọlọ́run lédùmarè ń gbọ́ títí ayé ni màá máa ṣàdúrà fún yín títí ayé nítorí pé kéèyàn tó sọ̀rọ̀ kékeré báyìí ó ti yé yín ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ fáwa náà ó máa ń yé wa nísìnyí ká máa bára wa sọ̀rọ̀ ká máa gbára wa nímọ̀ràn ló kù àní mo ti sọ fún yín àwọn èèyàn tí mo ti pè lénìí náà lénìí mo ti pe àwọn èèyàn yẹn mo pa Wíkòkó náà mo po Omíyalé mo pe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wípé ẹ dákun torí Ọlọ́run ẹ jọ̀ọ́ bọ́mọ kékeré bá ṣubú awo wájú bá àgbàlagbà bá ṣubú awọ ẹ̀yìn wò àgbàlagbà tó ṣubú tọwọ́ ẹ̀yìn tó gbé ṣubú lówó torí tó bá tó ń kọjá lọ ń gbẹ̀ngbà míì kò ní kọ lẹ́sẹ̀ mọ́ ẹ wo ibi tá a bá dé yìí gbogbo wa náà láti rí ní tó ṣẹlẹ̀ báyìí téèyàn ò bá dẹ̀ ṣubú kò ní mẹ́rù dì ṣùgbọ́n gbogbo ohun tí mo wá ń pariwo yìí tó le jù nínú advice tí mo fẹ́ fún wa ni pé
ẹ dákun tá bá bẹ̀rẹ̀ anything ẹ jẹ́ kó ní structure ìní tá bá bẹ̀rẹ̀ anything ẹ jẹ́ kó ní fọ́ọ̀mù tí kálukú máa gbà tí ó sign fún wa orúkọ tá a bá tó jẹ́ bó bá jẹ́ Yorùbá nation yẹn bó bá jẹ́ Yorùbá nation náà láfi ìpè náà láà máa jẹ́ lọ bó bá dẹ̀ wípé àfi wípé wọ́n ti borúkọ yẹn jẹ́ ẹ̀jẹ̀ awọ orúkọ míì ṣe bí kọ́sà ti talí pẹ̀lú nǹkan tá a fẹ́ yìí náà ni there are so many orúkọ tá a lè jẹ́ so ìyẹn n tó important jù ń sìn òun nìyẹn pé kí ìmọ̀ gbogbo wa ṣọ̀kan ká wá bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ẹ̀yin ará diaspora Ọlọ́run ní báyọ̀ yín jẹ́ ojú òní tì yín gbogbo ń tẹ̀ ń ṣe ó dáa ń tẹ̀ ń ṣe dáa bó ṣe ń wù yín ló ṣe ń ka yín lára bó ṣe ń wù yín ló ṣe ń ka yín lára ó wu ọ̀pọ̀lọpọ̀ wa iná jù bẹ́ẹ̀ yẹn lọ àwa gangan là ń jẹ ìyà tẹ̀yìn ń gbìjà yìí ìyà yẹn àwa ló ń jẹ ibi tó fi ń jẹ ẹ̀yin area tó ti ń jẹ ẹ̀yin ni wípé gbogbo owó tẹ̀yìn rí tó yẹ kẹ́ ẹ máa fi ṣàlàyé ni tó yẹ kẹ́ ẹ máa fi kọ́lé ẹ máa fi ralẹ̀ ẹ̀rùn ó lé wa lórí ni nítorí ẹ̀ sáàní máa wò àràn kíbi ó pa wá kú ọ̀pọ̀lọpọ̀ wa ni mo dẹ̀ ti sọ wípé ajá ò bá ti máa gbé òkú ebi títì tí kì bá ṣe pé ìrànlọ́wọ́ tó ń wá fún àwọn mọ̀lẹ́bí látọwọ́ ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ rí i pé mo ti sọ kí ní ẹ̀tẹ́ mẹ́wàá mi ò fi pọ́n yín lé bó ṣe rí nìyẹn tí n bá ti sọ̀rọ̀ débẹ̀ ló máa ń jáde lẹ́nu mi ò fi pọ́n yín lé rárá n tẹ́ ẹ ṣe ni mò ń sọ torí pé èèyàn méjì mẹ́ta sún mímì náà tó wà lu òyìnbó mo dẹ̀ mọ́ tó ń fi ránṣẹ́ mo dẹ̀ mọ́ iye tí mo ti mọ basic salary wọn so mo dẹ̀ mọ̀ pé ok yóò ṣe di iye báyìí sí lágbádá yóò ṣe di iye báyìí sí àbọ̀dọ̀ yóò ṣe di iye báyìí ló dẹ̀ ń gbà lọ́sẹ̀ iye báyìí lọ́wọ́ owó tó ń gbà lọ́sẹ̀ so tàbá pa owó tó ń gbà lọ́sẹ̀ yẹn pọ̀ lọ́nà ní ọ̀sẹ̀ mẹ́rin yẹn tó jẹ́ oṣù kan yẹn èló ló lè jẹ́ iye báyìí ló lè jẹ́ ẹ mọ iye tẹ́ ẹ̀ san lórí owó omi ẹ mọ iye tẹ́ ẹ̀ san lórí owó gáàsì ẹ mọ iye tẹ́ ẹ̀ san lórí owó iná ẹ mọ iye tẹ́ ẹ̀ san lórí owó ilé ni tó wá rọ ẹ̀yin náà lọ́rùn tó bẹ́ẹ̀ ni ìbárọ̀ yín lọ́rùn tó bá jẹ́ pé owó yẹn ó ń já pamọ́ nú yín tó jẹ́ yín lè ná fúnra yín ìbárọ̀ yín lọ́rùn náà so n tí mò ń sọ yìí ni pé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé a mọ ìyà tẹ́ ẹ̀ ń jẹ fún wa ṣùgbọ́n ẹ jẹ́ á ní sùúrù ohun tá a bá fi ẹ̀sọ̀ mú kì í bàjẹ́ ohun tá a bá fi agbára mú kókó báyìí ní ilé ẹ ti rí n tá a fagbára mú báyìí pé dandandandandan agbọ́dọ̀ ẹ ti rí ibi tó bá wa dé now ìgbà tó lọ́wọ́ wa ti jẹ́ ká kú tó lọ́wọ́ yẹ kẹ́yìn náà kú àwa tá à ń sọ̀rọ̀ tó lọ́wọ́ tí ì gba ẹnu wa tó lọ́wọ́ tí ì pa wá ní tí mo sọ fọ́pọ̀lọpọ̀ àwọn tí mo bá sọ̀rọ̀ nìyẹn àti wàá mọ̀ pé ìyẹn wá di àtúngún ọbẹ̀ wá di àtúnṣe ṣe rí àwọn nǹkan kan wà tí mo sọ sẹ́yìn yẹn lọ́jọ́ mẹ́ta yìí tí mo sọ lórí politics èmi ò ní tó wù mí ni pé ibi tá a ti lè strive torí a padà bẹ̀rẹ̀ agitation wa yìí ṣùgbọ́n ẹ jẹ́ á ronú dáadáa ibo láti save ọwọ́ ta láti save tó bá jẹ́ ọwọ́ òbí láti believe pé a máa save láti continue struggle wa tó bá débẹ̀ ẹ jẹ́ á dìbò fóbì tó bá jẹ́ pé ọwọ́ Àtíkù láti believe pé yes tàbá dìbò yan Àtíkù a lè ní problem a lè rí àyè láti a sì rí àyè láti máa agitate wa lọ ẹ jẹ́ á dìbò f'Àtíkù ṣùgbọ́n tó bá jẹ́ pé ọwọ́ Aṣíwájú Bọ́lá Ahmed la mọ̀ pé a ti lè rìn tá a ti lè yan ìdí tí mo fi ń pariwo nìyẹn o a lè dá ìbò yìí dúró àlágbára àti dábò dúró o àlágbára Ọlọ́run ní jẹ́ ká fọwọ́ ara wa síra wa o bó ṣe ń ká mi lára tó pé kó ṣe kó yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ó ti yé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan o ṣùgbọ́n àwọn èèyàn kan wà náà tí ò tí ì yé náà bí mo ṣe ń sọ tó yìí wọ́n believe pé Sokoti ti lọ gbowó lọ́wọ́ olóṣèlú ni ṣùgbọ́n ìdí tèmi fi ń wá ìrọ̀rùn ni pé èmi ò tí ì ṣetán láti withdraw lórí struggle yẹn mi ì dẹ̀ fẹ́ create wàhálà fúnra mi lọ́jọ́ iwájú torí pé kì í ṣe pé mo fẹ́ kú lórí Yorùbá nation tí mò ń wá
mo fẹ́ achieve Yorùbá nation nílé lójú ayé mi kí dáadáa yẹn bẹ̀rẹ̀ lójú mi káwọn ọmọ mi wá jẹ́ ìkú lọ. Ọlọ́run ní jẹ́ kí n ṣiṣẹ́ àìjẹ́. Mo dẹ̀ pé yín náà ẹ̀ ní ṣiṣẹ́ àìjẹ́, gbogbo ẹ̀yin tó jẹ́ pé èrò ọkàn yín ni láyé pé ká dá dúró pẹ̀lú ògo Ọlọ́run. Nígbà tí ó bá ṣẹlẹ̀ wọ́n ní fi yín ṣàwátì, tọmọtọmọ wọ́n ní fi yín ṣàwátì. So àwọn ọ̀pọ̀lọpọ̀ ti sọ mí di politician, but wọ́n ti gbàgbé wípé inú politics yìí náà mo wà. Mo ti fi membership card ẹgbẹ́ kan mo ti fi hàn wá rí nínú fídíò mi. Àwọn tó bá ti wà pẹ̀lú mi ti pẹ́ wọ́n á rí. Gbogbo yín náà lẹ́dẹ̀ mọ̀ wípé àsìkò tó yẹ kí n máa tẹ̀lé wọn tá a lè rówó gidi gbà, òun náà ni mo tẹ̀lé Yorùbá nation. Tó bá jẹ́ pé wọ́n lé mi nínú ẹgbẹ́ òun náà ni ẹ̀yin náà ó ti gbọ́. Ẹ tó wá mo fẹ́ wá fún kẹ́ wò pé pẹ̀lú bí ìgbà tí mo dé Yorùbá nation, pẹ̀lú bí mo ṣe wúlò fún Yorùbá nation tó yìí, ṣé mi ò ní wúlò fún olóṣèlú jù bẹ́ẹ̀ lọ? Sólóṣèlú wá ṣé wọ́n lè finú fídọ̀ fi irú mi lẹ̀ pé kí n máa lọ láì jẹ́ pé mo jalè, láì jẹ́ pé mo pààyàn, tí mi ò ṣe anti-party? Ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká rí náà rí nǹkan tí mò ń sọ yìí. Kì í ṣe pé mi ì gba owó lọ́wọ́ ẹnikẹ́ni. Ó ní mo ṣe pùtì ẹ̀ ń sìn báyìí pé nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe mọ̀ pé kò possible ká stop election tó fẹ́ wáyé less than 2 months báyìí. Kò sí agbára tá a ní tá a fi lè stop ẹ̀. Then àwa kan sì ní máìdì pé àwòdì wa òkú ọlọ́ọ̀rẹ̀ yẹ́ ni. Àwa kan ní máìdì wípé èébú àlọ́ntà hún àbọ̀ntà náà. Pé àwa kan ní máìdì pé àti rí ní tó gbé wa ṣubú sẹ́yìn. Now àwa mọ bá ṣe fẹ́ tọ̀ ń sìn tá a fi ní ṣubú. Now sáwọ́ tá a wá ti mọ̀ yẹn, ṣé ọwọ́ òní nìkan ló yẹ ká máa rò? Kò yẹ ká ro ọjọ́ ọ̀la, kò yẹ ká ro àwọn tí wọ́n lè pa ara tí wọ́n ò lè pa ẹ̀mí. Kò yẹ ká ro tí wọ́n mọ́ ti wá. Nàìjíríà la pé èyí náà mọ bí ìlú ìṣèrí. Ẹ sísà, ìgbà tí wọ́n pa Bọ́lá Ìgè kí lọmọ Yorùbá ṣe sí? Ìgbà tí wọ́n pa Bíọ́lá kí lọmọ Yorùbá ṣe sí? A bá ọwọ́ ikú wọn náà nínú ikú Ọbáfẹ́mi Awólọ́wọ̀, kí ni Yorùbá ṣe sí? Tí àwọn yẹn bá wá kú, tí Yorùbá ò rí nǹkan kan ṣe sí, Ọlọ́run má jẹ́ kíkú ọ̀pá rú mi, kí ni wọ́n fẹ́ ṣe sírú mi? Kí ni wọ́n fẹ́ ṣe sírú wọ tó ń wò mí là? Nígbà tí irú àwọn yẹn mínísítà ní Bọ́lá Ìgè wà o tán fi pa o, tí ọ̀fọ́ òfìlú náà gbá táàrẹ́ nìkan kan mú pé ẹni tó pa wọ́n rè. Àwọn bàbá rí wàá náà ń jọ sí tán gbébọn tán lọ yìnbọn má mọ́tò wọn tán ṣe gbogbo ẹ̀ tán tí bàbá yẹn tọ́lọ́run òjì bàbá yẹn ó kú. Wọ́n ìrẹ́ nìkan kan mú dé ni. Àwọn tó pa Alájà Kúdí, ṣé wọn ti di free person báyìí? Wọ́n ti di free person. So ẹ má jẹ́ ká fi ẹ̀mí ara wa tàfàlà ní nǹkan tí mo mean. Mi gbowó lọ́wọ́ olóṣèlú, mo dẹ̀ tún sọ nínú kíní tí mo lò lọ pé tó bá jẹ́ pé mo gbowó lọ́wọ́ olóṣèlú, gbogbo àwọn tá a jọ kó kíní yìí lọ́wọ́, ẹlẹ́dàá yín máa jẹ mí níyà ẹ̀. Ṣé Odùduwà ò ní ẹlẹ́dàá tiẹ̀ ni? Odù tó dá ìwà ṣé kò ní ẹlẹ́dàá tiẹ̀ tó mọ̀ wípé òun là ń jà fún lọ́wọ́lọ́wọ́? Èmi á wá lọ sí agbẹ̀yìn bẹ́bọ jẹ́ màá lọ gbowó lọ́wọ́ olóṣèlú fún kíni? Ṣùgbọ́n problem ta ní ni wípé a máa ń rí àbófù ibi tá à ń lọ. Tí ẹ bá dẹ̀ rí àbófù ibi tó ń lọ, ìrànlọ́wọ́ ni. Ṣùgbọ́n bàbá wa rí àbófù nǹkan ibi tá à ń lọ àti ìdè ibi tá à ń lọ, a ti wá kọ́kọ́ fi ibi tá à ń lọ yẹn lẹ̀, a máa lọ jà ìjà nǹkan tá a rí níwájú ibi tá à ń lọ. Ibi tá a fi lọ gángan àti ẹsẹ̀ fi lẹ̀ o. Ìta a rí níwájú yẹn la máa lọ jà fún. N tó ń pa wa Yorùbá nìyẹn. Kí ló burú nínú pé ká fàwọn olóṣèlú lẹ̀ fún òṣèlú tiwọn? Kí àwa tá à ń ṣe Yorùbá nation ká máa sí Yorùbá nation tiwa. Bó pẹ́ bóyá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa rí ṣé bí ebi ẹ ti ń ṣe lọ kírú èmi tó join. Abẹ́nìkan ló pètò fún mi kí n tó join ni. Ṣé bí
èmi náà ronú débì kan ni mo fi join pé ṣé bí kìíní yóò ṣe máa lọ ń tòótọ́ rẹ̀. So ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ló tún lè ṣe bẹ́ẹ̀ yẹn bọ̀ ṣé inú ìjà tá à ń jà lọ́wọ́ a bẹ̀ wọ́n pé kán má bú àwọn bàbá wa kán má ṣe pé fún àwọn bàbá wa mọ́ kán má ṣe nǹkan kan mọ́. Ìyẹn dẹ̀ tó ti ń lọlẹ̀ díẹ̀díẹ̀ a dẹ̀ drop lórí ẹ̀ gbọ́n a dẹ̀ bẹ̀rẹ̀ sí ní búra wa. Ẹ rántí pé ó ti di bí fídíò 4 àbí 5 tí mo ṣe sẹ́yìn tí mo fi sọ fún ẹ wípé wọ́n kì í fọ aṣọ arúgbó níta gbangba. Mo dẹ̀ sọ ìdí tí wọ́n kì í fi fọ aṣọ arúgbó níta gbangba fún yín. Mo ní arúgbó lè ti yàgbẹ́ síbẹ̀ ó lè ti tọ̀ síbẹ̀ tẹ́ ẹ bá fọ́ níta gbangba àwọn ará àtàwọn rí wá aṣọ dádì kìíní tán lọ mọ́ aṣọ bàbá yẹn ti yàgbẹ́ sásọ ó ti ṣe kìíní kan ṣùgbọ́n ìwọ tó ọjọ́ mọ́ rẹ̀ ó ti mọ̀ pé ẹ̀gbin tiẹ̀ tó rò mọ́ra nu ọ̀rọ̀ àgbé bọ́kẹ́tì sínú bedroom ló sì rọ afọ aṣọ bàbá ẹ̀ bí ìyá àti ẹ̀ náà àti bàbá ẹ̀ náà ibi wọn ti gbégbé ẹgbẹ́tọ̀ ẹ̀ náà rí kí ló tó ní lè gbé ẹgbẹ́tọ̀ wọn. Ṣùgbọ́n tó bá fọ́ ń ta oṣù bàbá dẹni yẹpẹrẹ nìyẹn. N tí mò ń pariwo nìyẹn mi ò sọ nísọ wípé mi ìfẹ́ kẹ́ ẹ máa rí pé gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ olóṣèlú ó ti lọ gbowó nìyẹn ó ti dára wọn nìyẹn. N tí ń pa wá ní àwa là ń lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan láti lé dànù tó jẹ́ pé tọkàntọkàn náà fi wà ń bí ṣùgbọ́n because of the challenge tá à ń fún wọn á rò pé ókè tí ìbàjẹ́ sí lára yín ṣiṣẹ́ pa mí ni sọ ọ̀dọ̀ yín mo wà tí mo fi leave tó bí mo ṣe leave ni. Ẹlòmíín náà wà tá à ń agitate ó mọ̀ láìfi mọ̀ convenient fẹ́ lómi nu wọn pàápàá jùlọ èyí tẹ wà ń lo òyìnbó ṣé life for convenience fún yín tó ni kí lè wá ń jà fún. Àwọn èèyàn kan wà tó jẹ́ wípé life convenient fún wọn wọ́n lè bọ́ yàwó wọ́n lè bọ́ ọmọ wọ́n lè rán ọmọ wọn lọ sí anywhere àtọ́bá wù all over the world tí wọ́n dẹ̀ wà pẹ̀lú wa tán tájọ́ ń ja ìjà yìí. Irú ẹni bẹ́ẹ̀ yẹn ń jọ́ tẹ́ bá ti wá sọ̀rọ̀ sí tàbí àlejò lórí nǹkan tó mọ̀ pé òun ò ṣé kò wá níwò pé kí ni why am I here pé mo la tún já sí ẹgbà mi kí ni mò ń wá ń bí ṣé mo belong síbí. So kí ni yẹn a ti fi dá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nù gbogbo àwọn èèyàn tó lè ṣe wá lóore tó lè ṣe wá láǹfààní tí n bá sọ pé tó lè ṣe wá lóore ọ̀rọ̀ oore owó kọ́ ni mò ń sọ o. Oore ni pé okay ibi tá à ń lọ yẹn right la fẹ́ gbà irọ́ ẹ mọ̀ gbà right o ibẹ̀ mo gbà láìpẹ́ yìí o mo dẹ̀ rí àwọn kan tí wọ́n lé ambush síbẹ̀ ṣe mọ̀ pé oore ló ṣe wá yẹn ṣe pé instead táfi lọ gbà táfi lọ kórè bọ̀tí táwọn tí wọ́n lé ambush wà ṣe pé àgbà bí ṣùgbọ́n nígbà tá a bá ti lérú ẹni yẹn lọ ṣé èèyàn lọ já sí àárín àwọn tí wọ́n lé ambush sílẹ̀ kan ni. Ẹ̀yin Yorùbá ẹ jẹ́ ká ronú ẹ má jẹ́ képe ẹ má jẹ́ kó dàbí ẹni pé ọjà wà àwa là ń fèpè jára wà ìpè ọjà wà ìdí tẹ́pẹ́ òfin jà wá ni pé kí ló mú sense of risk ní wa ẹ dẹ́kun kí ló mú sense of risk ní wa tí ẹlòmíì ó sì máa wọgbó lọ tá a sì tún máa support ẹ ẹlòmíì ó máa wọgbẹ́ lọ lọ́kàn ara wa àwa náà mọ̀ pé ìgbẹ́ ló ń wọ̀ lọ but because ó wà lójú ọ̀nà nǹkan tá a fẹ́ á dẹ̀ máa wòran so ibi tó ń tọ̀ lọ ní ọba jásákùdé lọ́ba tán. Èmi mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run mo dẹ̀ bẹ̀ gbogbo àwọn ìyá wa tó ń sọ̀rọ̀ mo ti sọ fáwọn èèyàn àwọn ìyá wa onítìrí àwọn náà gbìyànjú o bàbá wa Professor Banji wọ́n gbìyànjú o àbí láwà aṣọ ti Dr. Sunday Igboho tó fi lé àtọ̀nà rẹ̀ lẹ̀ ṣé òun lásọ tiẹ̀ àwọn bàbá yẹn àti ìyá yẹn wọ́n gbìyànjú o ẹni tó lẹ fìlà máa jànàkú ó ṣáájú ajé Ọlọ́run fún ẹran pa ni o Ọlọ́run ló mọ ohun gbogbo Ọlọ́run ti ní gẹ̀ẹ́sẹ̀tì lórí gbogbo tó fẹ́ ṣe automatically bóyá Ọlọ́run ò kọ́ páwọn náà máa fún wa ní kinní yẹn mo ti sọ náà sẹ́yìn ṣùgbọ́n ibi tá à ń fi sún wọn yìí ò dáa ẹ má jẹ́ ká condemn wọn mọ́ ní bí oṣù 3-4 sẹ́yìn a lè búyọ onítìrí bí oṣù 3-4 sẹ́yìn a lè bú wọn nítorí pé wọ́n ń ṣe tiwa lọ́wọ́lọ́wọ́ tó tí wọ́n bá wá ṣe nǹkan kan táwa sì rí bí mistake
tá a rí bí mistake sódà yẹ ká pé a pa wọ́n ni ṣé tí bàbá bá ṣe nǹkan kan tá a rí pé ó dàbí mistake ṣé a ní a pa wọ́n ni ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run kíní yóò ti bàjẹ́ àwa ni ká wá má bàjẹ́ débẹ̀ ní tí mo fi lè sọ pé ó ti bàjẹ́ ni pé ká ní bó ṣe bọ́ mọ́ wa lọ́wọ́ ní December yẹn ká láà gbọ́ kẹ́nìkan kan ṣe nǹkan kan mọ́ kálukú káwọ́ gbéra ṣùgbọ́n mo fi Ọlọ́run Elédùmarè ṣẹlẹ́rìí meeting oríṣiríṣi ló ń lọ mo ṣẹ̀ṣẹ̀ kúrò lórí Zoom meeting pẹ̀lú àwọn bàbá wa kan ní diaspora ni bàbá ọ̀rọ̀ ọlọ́pọlọ náà dẹ̀ ń sọ ọ́nú ẹ̀ mo ti ṣe meeting pẹ̀lú àwọn èèyàn láìmọye dẹnu jẹta sí ní lórí fóònù lórí pé òkè kí ni yóò gbọdọ̀ kú bẹ́ẹ̀ sì bá dá ní àátúngùn ni ṣùgbọ́n àwọn èèyàn kan ojú tán fi ń wò mí kò yé mi wọ́n fojú ọ̀dàlẹ̀ wo irú èmi ni màá dalẹ̀ nǹkan tí adúrú mi of this year at this age nǹkan tí mo jókòó lé lórí màá tún tí n bá dalẹ̀ sẹ́yìn ni mò ń dà ní ara mi kọ́ ni mò ń dà ní nǹkan tí mo gbé lọ́dún mo fi hàn gbogbo ayé tí mo dẹ̀ ń dalẹ̀ rẹ̀ ṣé kìí sára mi ni mò ń dà ní. ṣé o tiẹ̀ wọ́n tiẹ̀ kí n wà ń bẹ̀ nígbà tí mo mọ̀ pé kò tẹ́ mi lọ́rùn mo fi ń dalẹ̀ rẹ̀ náà ṣó tiẹ̀ wọ́n tiẹ̀ kí n wà ń bẹ̀ ni àbí ṣé látìgbà tí mo ti délé ayé kó tó di pé Yorùbá Nation bẹ̀rẹ̀ ṣé mi ò lífù ni ṣé mi ò ń jẹun ni ṣé mi ò lo mọ́tò ni sáwọn ọmọ mi ò kàwé ni ṣé mi ò rówó tọ́mọ ń wé ni kíkún ṣe pé burú tó bẹ́ẹ̀ náà ṣùgbọ́n ok ìgbà tó ti dé yìí ẹ jẹ́ kí gbogbo forí orí ìkòkò sọ ọdún ẹ jẹ́ kí wo àwọn ìyá onítìrí ẹ má bú wọn mọ́ ẹ má bú bàbá mọ́ gbogbo ń tà ń fọ́ mọ́ra wọn èyí ò dáa ọ̀pọ̀lọpọ̀ àwọn tájọ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni mo ti pè tí mo ti bẹ̀ wọ́n o mo ti bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ o pé kán jẹ́ àgbàgbé nínú n tó ti ré kọjá lọ yìí o kán jẹ́ àmú ìgbà míì tuntun ni o a ti kọ́gbọ́n nínú n tó ti kọjá lọ yìí o a ti kọ́ ọgbọ́n o ọgbọ́n tá a kọ́ ni pé kéèyàn mọ́ ti ṣe nǹkan kan bí ń tẹ́ báyìí ká ti kọ̀ndẹ́mù ẹ̀ ọ̀nà ra kangara ẹ̀ wàláì mo fi Ọlọ́run Elédùmarè ṣẹlẹ́rìí ní diaspora ní gbogbo country ní diaspora àwọn èèyàn tó sọ fún mi wípé nítorí bọ́n ṣe ń ṣe làwọn fi kúrò ń bẹ̀ wàláì wọn kì í ṣe 2000 láti lẹ́nu ìgbà tí mo bẹ̀rẹ̀ yìí wọn kì í ṣe 2000 tí 2000 yìí náà bá wà láwọn èèyàn gidi àwọn èèyàn gidi tó jẹ́ pé wọ́n máa engage mi lórí fóònù wọ́n lè bá mi sọ̀rọ̀ 3-4 hours direct wọ́n sì pè tó mi pé convenient fún wọn tó mi ń pa àwọn tó convenient ni so gbogbo ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ yẹn láti lé lọ ká má gbọ́dọ̀ rí ìwọ̀sí kékeré báyìí ká ní ó ti gbàbọ̀dé ó ti ṣe kíní kan ẹ̀yin gangan lẹ́ ń da ẹgbẹ́ ìrú ẹ̀yin lẹ́ ń da struggle ìrú ẹ má da struggle ìrú mọ́ wa lọ́wọ́ ọ̀rọ̀ Tinubu tí mo dẹ̀ tẹ́ẹ̀dẹ̀ ni mo sọ a ti mọ̀ pé kò sọ́gbọ́n tá a lè dá sí a lè stop election ẹ jẹ́ kí gbogbo àjọ ọ̀rọ̀ ń sìn pé òkè ṣé Òbí ní ó pè wá tá a lè sá sí abẹ́ ẹ̀ máa ṣe struggle yìí lọ ní Àbátíkù àbí Tinubu ẹ jẹ́ ká kọ́kọ́ gbé ní tí kálukú bá ti ṣe bóyá tẹ́ ẹ mọ̀kún tẹ́ ẹ bìrì pé kálukú ṣe ẹ jẹ́ kọ́ gbé ilẹ̀ náà àní ibo láti lè strive under ta láti lè strive tó bá jẹ́ under Tinubu ni ẹ jẹ́ àtẹ̀lé Tinubu tẹ́ ẹ bá wá mọ̀ pé under Àtíkù ni ẹ jẹ́ kí gbogbo náà jọ sọ́kájọ fún sọ́ká ká tẹ̀ láti kú náà tó bá yẹ wípé Òbí lẹ́fẹ́ ká tẹ̀lé tá a bá ti mọ̀ pé ibi tá a ti máa safe nìyẹn ẹ jẹ́ ká jọ tẹ̀lé ṣùgbọ́n èmi ń sọ fún yín wípé kò yí sì fún Tinubu tó bá olórí orílẹ̀-èdè kó ní kan máa dojú ìbọn kọ wá èmi ó sì máa pariwo ẹyọ kan bọ́ bá wùyàn kó sọ pé mo ti gbowó kò ní mínì ṣùgbọ́n tí n bá gba owó lọ́wọ́ wọn títí di mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àti ẹlẹ́dàá yín kó jẹ mí níyà ilẹ̀ tí mò ń tẹ̀ kó jẹ mí níyà tí má ti lọ gbọ́ pé ẹ̀yà owó ńlá rẹ̀ gbà máa bọ̀ ẹ máa padà bọ̀ sọ́dọ̀ wa tí má ti lọ gbà ṣùgbọ́n èmi ń ro ọ̀la lèmi ń ro èmi ti ìrònú mi ti kọjá òní orí òní náà la wà because ẹni tó ṣẹ̀ wá tá à ń bú láti
oṣù mẹ́jọ láti búdò ní látòkọ̀ tí láti máa búdò lá kí ló dé ṣé èbú ni wọ́n sọ fún ipa afẹ́ fi rí Yorùbá nation gbà ní èpè ní wọ́n sọ fún ipa afẹ́ fi rí Yorùbá nation gbà ní. Ọ̀rọ̀ tí yín ò yé mi mọ́ o ọ̀rọ̀ tí yín ò yé mi mọ́ o tọ́ba dé débi sísun fúràálà tírú wa náà bá wá tá a bá pariwo tá a bá tó wá rí i pé náà síbẹ̀síbẹ̀ náà n tá a tó fi wó ilé ìtọ́lọ yìí náà látógun òlè lórí tó kálukú náà dọ̀gbọ́n sọ̀rọ̀ rẹ̀ torí pé bí fẹ̀kàntẹ́lẹ̀ bí n bá lọ́jọ́ yìí olóṣèlú sí ẹ̀pà mi ní ẹ̀ẹ́dẹ́ pámí náà torí ẹ̀pà àwọn tó wà ní òṣèlú ẹ̀ẹ́dẹ́ pámí náà ọkàn mi ló dúró síbí tọkàn mi wá dúró síbí sọ ẹ̀kẹ́ lé mi ń bí mi sọ ẹ̀kẹ́ fi àwọn nǹkan ṣé mi ò contribute sí ìlọsíwájú kìíní ìtóni mo tún wò pé the only thing tí mo lè ṣe láti máa fa àwọn ọkàn padà ẹ bá ń pe kìíní láti máa fa àwọn èèyàn wọnú ẹgbẹ́ káwọn èèyàn máa rí dáadáa tá à ń ṣe mo tún ń gba ẹnu yín lọ ṣe dáadáa mo ń lọ ṣe lọ́sípítù mo ń lọ ṣe ní prison yard kí ilẹ̀ tó fẹ́ kí nígbà tí kì í ṣe pé bóyá mò ń gbowó lọ ẹnìkan lọ ṣe ni owó tẹ̀ ń dá sí mi ni ẹ̀dẹ̀ ń bò mí ni kì í ṣe pé ẹ fún mi nítorí pé ẹ fẹ́ kí n lọ fi ṣe kinní kankan kì í ṣe pé ẹ fún mi lówó yẹn nítorí pé kí n lọ ṣe nǹkan kan mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo dẹ̀ ń ṣe náà Ọlọ́run ń gbàdúrà ẹ̀yin èèyàn ẹ tó bá mi dúpẹ́ lónìí wípé ọmọ tí mo sọ fún yín jọ́sí tí mo sọ wípé àwọn kan ràn mí lọ́wọ́ lórí ẹ̀ mo dẹ̀ sọ gbogbo bọ́rọ̀ ẹ ṣe jẹ́ ìgbà tí wọ́n fún ní tá yanjú ọ̀rọ̀ community service tán mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run now pẹ̀lú ògo Ọlọ́run ó parí community service rẹ̀ ní àná Friday láti ìgbà rẹ̀ ti bẹ̀rẹ̀ inú ilé ọ̀dọ̀ èmi ni mo mú wá sílé ìmọ̀ ìyá ìmọ̀ bàbá ìmẹ̀yẹ tó sú èmi ni mo mú wá sílé títí tó fi mọ ọ̀nà bí ó ṣe máa lọ mò ń gbé pẹ̀lú mọ́tò mi lọ ni àsìkò tí ń lọ yẹn mi ò kì í jí ṣùgbọ́n I take it upon myself pé ó ti di ara responsibility mi ni màá gbé lọ láàárọ̀ ọmọ náà mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ yín I want him to thank every other person and now this is the time tí ó ti ní his own phone number now this is where I want people to really assist him. He has his own number. When you call him, if you want to give him anything, torí pé he wanted to start another life. He wanted to start another life now. I discover he doesn't have any shady character because he lived with me since that time, getting to 4 weeks or so now. So he lived with me. He never stole. If he need anything, he will ask me. So, and that is how we have been doing it. And he became tight friend with my children that came from school. So now I want him to thank you, and I want him to tell you his phone number, so that if there is any help you want, I ask people to please help me to help him then. But he has finished what he was with me because of. Now he had finished that now since yesterday. He wanted to start his own life, and I know people can help him. Somebody helped him last time. We bought a phone for him. He is confident somehow, but I don't want him to go back to the world because he doesn't have what to do and became any other thing. I have studied him. I know he's very, very responsible.
And I don't want him to go into the world to learn another thing. There's nothing you cannot do if you are hungry. If you are hungry, there is nothing you cannot do. David, come. I want you to come and give people your number so that anybody that wants to help you, this is him. He's my child now. He's my child now. I want you to thank people. Then let them know by the special grace of God, you have finished every other thing yesterday. Then I now told people that anybody that want to help you, you have your number. You will tell them your number. They will call you. If anybody want to give you, last time, the reason why people did not send money, I later realized it too. I later realized that I said they should not send anything they want to give you to me, that I am going to open an account for you. Can you remember? But those time are within holiday times. You understand me? So maybe that is the reason why people did not send money. And somebody that sent 100,000 to us, I told you. So now that is where we bought his phone. And please, I want you to assist him. I want you to assist. Very, very responsible guy. He's sleeping in my room while I am sleeping on the chair. I swear by Almighty God, he can testify to it. He is sleeping on my own bed while I am sleeping, although I am used to sleeping on the chairs. So now, whatever people can do to assist him, please do. Thank people. So speak louder because you don't have a... Okay, bring more Kenewa, more mic so that people will be able to hear what you want to say. Bring the mic. Bring it. Go on, give it to me. Bring it. Okay, hold it. Hold it. Yeah. I want to use this video to thank everybody who have been supportive from the day I was released till this period. I want to say may God richly bless all of you. Amen. I think I concluded my community service yesterday. I think on Friday. I have signed, I have done all necessary things I need to do. I am now free. I also thank those who in one way or the other also try to encourage me through my daddy and also supportive too. I also pray that God will also bless you too. Amen. I also want to use now to say that I have been living the life ever since then with my daddy. And he has also been encouraging and also been like a father to me ever since then till today. There is nothing I have asked ever since I started this community service that he has not done for me. Both my transportation to the work, my feeding, I am always comfortable till today. Daddy, I say thank you, sir. Thank you. Thank God. Thank you, sir. Thank you, sir. Thank God. So I want you to give them your number. Okay. Some people may want to assist one way or the other. They will call you. Send your account number. If not 5,000, if not 10,000. That kind of money we can at least maybe to establish to take a shop. You start from somewhere. You are a baba. Yes. So you just start. Whenever you start somewhere and you are getting little thing, that will sustain you. Then later it will be bigger. Yes. So tell them your phone number. My telephone number is 090 4300 17 12. Repeat it again. 090 4300 17 12. See 17, Abi? Yes, 17. Call it one again. 090 4300 17 12. Now you can see he's only one SIM. He is using another SIM in his car, in his phone before, because he has been using phone since. But he just bought a new card and did his NIN. So now he's going to. That is the card. This is the one he's going to fix in that his
phone now. So as from tomorrow, you can communicate with him. Whatever assistance you want to render, call him direct and do it. Thank you. God bless you.